láti ìjọ tí aláyé ti dáyé bẹ́ẹ̀ni tí Alhaji King Wasiu Ayinde ti ń kọrin bẹ́ẹ̀ni ọmọ Ojúṣàgbọ́lá Fìdípọ̀tẹ́ ló máa ń pera wọn níjọ́ wo ló di ọmọ Fòṣẹ̀gbùwà ṣe mọ̀ pé tó bá yẹ pé ní gbogbo years yẹn sẹ́yìn bẹ́ẹ̀ni bó ṣe ń pera wọn lọ́mọ Fìdípọ̀tẹ́ a máa ń rẹ́ lómi tó yẹ pé bàbá ẹ̀ ó máa jẹ́ Fìdípọ̀tẹ́ ìyá ẹ̀ máa jẹ́ Fòṣẹ̀gbùwà ìbí ni bẹ́ẹ̀ni a lè fẹ́ yẹn kù ṣùgbọ́n láti lè rí àfìgbà kan gbọ́ rí kọ́ láwọn ọmọ Fòṣẹ̀gbùwà bó ṣe máa ń kíra wọn bẹ́ẹ̀ ọmọ Ojúṣàgbọ́lá tẹ́ bá lọ sí àdúgbò wọn gan-an Ojúṣàgbọ́lá gan lórúkọ àdúgbò wọn wáyé tí kò yẹ jẹ́ Fòṣẹ̀gbùwà and ètò ìlànà tí wọ́n gbélẹ̀ fún ọ̀rọ̀ Àwùjalẹ̀ jíjẹ ó ní í ṣe pẹ̀lú ìdílé ṣe ti rí sí pé Fìdípọ̀tẹ́ ní Alhaji Wasiu Ayinde Fòṣẹ̀gbùwà ní èmi Fòṣẹ̀gbùwà ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ jẹ ọba báyìí ó túmọ̀ sí pé ìbéèrè tẹ́ béèrè yẹn bẹ́ẹ̀ni ní pé ṣé lóòótọ́ ni wọn kì í ṣe ọmọ Ìjẹ̀bú àbí wọn kì í ṣe ọmọ Fìdípọ̀tẹ́ báyìí wá ní bọ́dà sọ yìí fẹ́lẹ̀ ó wá sí bẹ́ẹ̀ station yẹn tó wá bá mi ọ̀sẹ̀ fẹ́lẹ̀ jẹ́ ọmọ afẹ́símà yẹn náà bí ẹni yẹn ṣe pé bàbá yẹn tó ń threaten ẹ̀ bàbá yẹn ti sọ fẹ́fẹ́lẹ̀ pé àwọn kan ń threaten o meanwhile ọ̀sọ̀ọ̀sálẹ́ ni yẹn ti ń threaten máa yẹn ó kàn wá délé ọ̀dọ̀ mi jẹ́ kan lọ́nà àwọn ọlọ́pàá tí wá kó àwọn boys cause mo láwọn boys tó máa ń bá mi ṣeré tó yẹ pé wọ́n use mọ́ mi wọ́n lọ́lọ́pàá tí wá kó wọn pé mi lọ́bẹ̀rẹ̀ pé gbàtọ́ rí wọn lọ́lọ́pàá kó àwọn ẹni yẹn lọ èmi bíi ti báwo mi ní kéèsì pẹ̀lú ọlọ́pàá mi ìfàdíyà mi ìdẹ̀ bẹ́yàn ọkàn jà bí mo ṣe drive ọjọ́ yẹn nìyẹn mi dé station Gbẹ̀bà nìyẹn bí mo máa débẹ̀ man tí mo sọ pọ̀ ọkọ mọ́ mi àwọn ni mo kọ́ rí èmi mo kọ́ ọ̀rọ̀ wá fẹjọ́ sùn bí mo ṣe rí wọn èmi ìtún rojọ́ fún wọn ní pé ẹ̀sà ó wáyà mí lẹ́nu mo máa délé mà ní ipe wọn lọ́lọ́pàá kó àwọn èèyàn mi torí ẹ̀ mo ṣe wá o mo kàn gbọ́ tí màá yẹn sọ fọ́lọ́pàá pé this is the boy this is the boy tí mo sọ báyìí àdá lọ́fìnà mi wọlé àdá lọ́fìnà mi wọlé aṣọ Liverpool mo wọ́jọ́ àti pant trouser black mi lè gbàgbé tí máa fi kú láyé mi báyìí ìbàdàn náà mi wọlé kí ló ṣẹlẹ̀ kílẹ̀ náà mi wọ́n ní máa lọ ẹ̀ṣẹ̀ bí wọ́n sọ pé máa pààyàn ni ìyẹn dá máa ló sọ bẹ́ẹ̀ fún mi o pé èmi pé àwọn pé mo sọ pé wọ́n máa assassinate àwọn mo ní ìbò lèmi àti ìjọ sọ wọ́n ṣàdí kí n jókòó sílẹ̀ lẹ́nu station ọjọ́ yẹn àwọn ọlọ́pàá tí wọ́n ń pélé mi lórí pé wọ́n ti rí criminal kan ìṣáàdì criminal kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní èmi call máa yẹn pé mi threaten wọn pé wọ́n máa padà pa wọ́n ni mo lé mi ok tó bá yẹ pé mi mo pè wọ́n nọ́mbà tó pè wọ́n dá wọ́n gbé nọ́mbà yẹn bọ́ta ẹ pé nọ́mbà yìí ẹ fi confam bóyá èmi ni mo pè bó ṣe pé nọ́mbà yẹn wọn kọ́kọ́ fẹ́ pé nọ́mbà wọ́n ṣàyẹ̀ ń lù mí lọ ilé ń lù mí fún nǹkan tẹ́ ń lù mí fún yóò ti yé mi ẹ pé nọ́mbà yìí wọ́n ṣàpè nọ́mbà ní 2:42 a.m. lóru mo kàn rí iná ní ṣọ́ọ̀bù mi ni iná yẹn pọ̀ gan bàtà máa bọ́ta ṣọ́ọ̀bù mi ti jó gbogbo nǹkan tó wà ṣọ́ọ̀bù mi pátápátá ti jó ọjà tí mo ṣe ra recharge card everything ti lọ a ló ṣe léyìí fún mi orúkọ tèmi ni ọmọọba Ọlátúnjí Báṣọ̀run ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú Ìjẹ̀bú Òde ló bí mi sí. ẹ ṣeun gan a rí pé ọmọọba ní gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa a dẹ̀ mọ̀ pé nílẹ̀ Ìjẹ̀bú Òde lọ́wọ́lọ́wọ́ báyìí a mọ̀ pé wọ́n yìí ń wò pé ta ló máa jọba ìdílé wo lọ́ba kàn àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jáde kódà a tún rí nínú àwọn àgbà olórin tí orúkọ wọn jẹ́ Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n jáde tó sọ pé àwọn náà fẹ́ jọba ṣùgbọ́n nígbà tí wọ́n jọba ẹ̀ tí wọ́n sọ fún àwọn ọmọ Nàìjíríà pé àwọn fẹ́ jọba ará àwọn ẹbí kọ̀ọ̀kan tí wọ́n sọ pé òun ṣọmọ Ìjẹ̀bú Òde bàbá tó bí ìlú Èkìtì ní oríṣiríṣi ìtàn ló wáyé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ìlú tí ẹ jẹ́ wọ́n dẹ̀ ní tọmọdé ò bàbá tàn àbárọ̀bá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe sọ gẹ́gẹ́ bíi pé ìdílé ọba lẹ́yìn náà ti jáde nípa nǹkan tí mo sọ ẹ̀ ǹjẹ́ ṣọ́ ọmọ Ìjẹ̀bú Òde indigene gangan ní Alhaji Wasiu Ayinde Marshal jẹ́. ìbéèrè tẹ́ béèrè yìí bẹ́ẹ̀ ni mi ní lè dáhùn ẹ̀. kí ni ìdí? lákọ̀ọ́kọ́ Alhaji King Wasiu Ayinde Marshal bẹ́ẹ̀ ni ó jù mí ní ọjọ́ orí
tó túmọ̀ sí pé mi ò lè pàtàn ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé wá mo ṣe gbé padà fún yín o bọ̀ téèyàn bá dójú de ibi tó yẹ kéèyàn ti sọ̀rọ̀ èèyàn máa sọ̀rọ̀ mi ò lè pàtàn wọn. Nǹkan tí mo kàn lè rí sọ sí nǹkan tẹ́ sọ yìí ni pé láti ìjọ́ tí aláyé ti dáyé tí Alhaji King Wasiu Ayinde ti ń kọrin ọmọ Ojúṣàgbọ́lá Fìdípọ̀tẹ́ ló máa ń pera wọn níjọ́ wo ló di ọmọ Fòṣẹ̀gbùwà ṣe mọ̀ pé tó bá yẹ pé ní gbogbo years yẹn sẹ́yìn bó ṣe ń pera wọn lọ́mọ Fìdípọ̀tẹ́ a máa ń rẹ́ lómi tó yẹ pé bàbá ẹ̀ ó máa jẹ́ Fìdípọ̀tẹ́ ìyá ẹ̀ máa jẹ́ Fòṣẹ̀gbùwà ìbí ni a lè fẹ́ yẹn kù ṣùgbọ́n láti lè rí àfìgbà kan gbọ́ rí kọ́ láwọn ọmọ Fòṣẹ̀gbùwà bó ṣe máa ń kíra wọn bẹ́ẹ̀ ọmọ Ojúṣàgbọ́lá tẹ́ bá lọ sí àdúgbò wọn ganan Ojúṣàgbọ́lá gan lórúkọ àdúgbò wọn wáyé tí kò yẹ jẹ́ Fòṣẹ̀gbùwà and ètò ìlànà tí wọ́n gbélẹ̀ fún ọ̀rọ̀ Àwùjalẹ̀ jíjẹ ó ní í ṣe pẹ̀lú ìdílé Gbélébùwà wà ìdílé Fìdípọ̀tẹ́ wà ìdílé Aníkíláyà wà ìdílé Fòṣẹ̀gbùwà wà ó tún wá ní bó ṣe tó ẹ jẹ́ ká mú báyìí ọba Àwùjalẹ̀ àná kọ́lọ́ fọ́run kẹ́wọn Alhaji Dr. Sikiru Ayinde Dr. Sikiru Adétọ̀nà Ọ̀gbágbádé second tó wàjà ní last year ìdílé Aníkíláyà ló ti wá ètò lọ́ba débẹ̀ yẹn tó fi jẹ́ Aníkíláyà ló ti jẹ lẹ́yìn tí Aníkíláyà bá ti jẹ á padà sí Fòṣẹ̀gbùwà lẹ́yìn tí Fòṣẹ̀gbùwà bá ti jẹ á padà sí Fìdípọ̀tẹ́ ṣe tí ń rí sí lẹ́yìn tí Fìdípọ̀tẹ́ bá ti jẹ á ṣẹ̀ wá lọ sí Gbélébùwà ṣe ti rí sí pé Fìdípọ̀tẹ́ ní Alhaji Wasiu Ayinde Fòṣẹ̀gbùwà ní èmi Fòṣẹ̀gbùwà ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó fẹ́ jẹ ọba báyìí tó túmọ̀ sí pé ìbéèrè tẹ́ béèrè yẹn ní pé ṣé lóòótọ́ ni wọn kì í ṣe ọmọ Ìjẹ̀bú àbí wọn kì í ṣe ọmọ Fìdípọ̀tẹ́ àwọn ọmọ onílé Fìdípọ̀tẹ́ nìkan sọ fúnra wọn Fòṣẹ̀gbùwà lèmi tó dé mi lójú ni pé Alhaji King Wasiu Ayinde máṣá wọn kì í ṣe ọmọ Fòṣẹ̀gbùwà. so lẹ́tọ̀ọ́ sí ọba yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. wọn kì í ṣe ọmọ Fòṣẹ̀gbùwà táwọn ìgbìmọ̀ tó bá wà ń bẹ bá sẹ́pọ̀ wọn lẹ́tọ̀ọ́ sí wọn á mú evidence ẹ̀ bọ́ta pé ọmọ Fìdípọ̀tẹ́ gbọ́dọ̀ jẹ́ oyè Fòṣẹ̀gbùwà tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọmọ Fòṣẹ̀gbùwà náà àwọn tó wà lókè náà wà nínú wọn rẹpẹtẹ tọ́lọ́run kẹ́ bí aróye Alhaji Wasiu Ayinde tọ́ọ̀dẹ̀ ní wò kí ẹ̀tọ́ àwọn kó bọ́ sí ọwọ́ ẹlòmíì for instance ṣe kárí ẹni tó jẹ́ pé ọmọ Gbélébùwà ni kó ní ìgbà tí Fòṣẹ̀gbùwà ń lọ yìí làwọn náà fẹ́ jẹ ṣàmì báwọn kan máa dúró pé kò possible sẹ ẹ máa dúró de time yẹn ni òun ni mo lè sọ lórí ìtẹ̀bẹ̀rẹ̀ yẹn. Wow. Ǹjẹ́ tó bá sọ pé bí a ti ṣe mọ̀ pé pẹ̀lú nǹkan tí ẹ ṣàlàyé fún wa ṣe pé ìdílé yín gangan ló kàn láti jọba yìí ǹjẹ́ ṣé tí wọ́n bá kí ẹ̀yin àbí tó bá pẹ́ ẹ̀yin gangan ní fámú ǹjẹ́ ṣẹ́yìn rẹ́dì láti jọba yìí. In as much tó jẹ́ pé ọmọ ọba ìdílé Fòṣẹ̀gbùwà ni mo jẹ́ ewé oyè ó máa ń wù lórí ni òṣèbí apọn wọn fowó rà kò sí bí ẹ̀dá aláyè náà ṣe tó ṣe máa lówó lọ́wọ́ tó tí oyè ò bá tọ́ sí tó bá fi owó rìn tó dẹ̀ pé kíní yẹn ò tọ́ sí tó bá kú wákàtí kan kó dá dé agbẹ̀mí mi. tó bá kú wákàtí kan kó dé adé yẹn agbẹ̀mí mi. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ yẹn ǹjẹ́ ṣé ti rí èèyàn tó yẹ pé nílẹ̀ Yorùbá bóyá tí adé yẹn ò tọ́ sí tó fowó rìn tí nǹkan ìdẹ́ ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ fi ṣe bí àpèjúwe ìta ni. mi gbọ́dọ̀ máa dárúkọ ìlú ẹ̀wọ̀n kó rí afẹ́fẹ́ ni mo wà. bẹ́ẹ̀ni. kọ́ wáyà pé wọ́n fi kún yọ̀ wọ́n. ṣùgbọ́n tẹ́ bá ṣèwádìí rárá ó ṣe rárá in fact ìjẹrin tó yìí lọ yìí. bẹ́ẹ̀ni. ayé ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọba yẹn ní ọ̀dọ̀ ọba kan ọba Òkè Àkó ní ìlú Òkè Àkó ń Jẹ̀bú bíbá náà ni ara àwọn ọba Ìjẹ̀bú náà ni àwa ń sọ ń bẹ̀ pé ọba kan wà nínú àwọn ìlú oko yìí bí àwọn Odòlẹ́wù sọ̀kan lọ́hùn ọba yẹn ó máa dé adé ní Sátọ̀dé wọ́n ti máṣọ
wọ́n ti fi lépo tí wọ́n ti fọ̀nà roka ìgbà tó máa di Friday ṣe ló gbẹ̀mí mi Àwùjalẹ̀ yìí dẹ̀ ló fẹ́ dáadé ló fẹ́ fi jẹ ọba gbà yẹn ìgbà tó máa di Friday ṣe ló gbẹ̀mí mi kò dúró dé adé yẹn Saturday ìyàwó ẹ̀ wíṣkì ẹ̀ lọ síbàdàn lọ sí síbàdàn ni ìyàwó ọba yẹn ó wíṣkì ẹ̀ lọ ìbàdàn lọ sí síbàdàn ni ìjọ Friday so ẹ̀rọ ọba ọlọ́ọ̀bà ìlànà tọ́jà àgbélẹ̀ lọ́tẹ̀ yìí o lè má láǹfààní sí torí owó lọ fi ṣe owó kò tó wá ń ṣe pé wọ́n tún fowó nìkan ṣe ìjẹ́ ènìyàn bó ṣe tó láwùjọ àwọn nǹkan tó ti ṣe sílùú Ìjẹ̀bú kó má jẹ́jẹ́ bóde nìkan fún bí abí ọdún mélòó kan sẹ́yìn tó ti ń ṣe tó jẹ́ pé ìgbà tó yẹ ọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí èèyàn ṣẹ̀ sáré ń ṣe ó ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́ tẹ̀mí ṣe aṣọ yìí ń sìn aṣọ ẹgbẹ́ mi ni aṣẹ̀lú léni ni ta fi ṣe nǹkan léni ni o gbọ́dọ̀ ṣe rẹ́gbẹ́rẹ́gbẹ́ o gbọ́dọ̀ ní good profile standard profile owó gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀ o gbọ́dọ̀ ní àpá lára o ṣe àpá wound nìkan o àbọ̀rọ̀ mọ̀ yé bẹ́ẹ̀ni èèyàn gbọ́dọ̀ rìn dáadáa tó máa dúró tán ní gbogbo ọba tó ti ń jẹ lórí Àwùjalẹ̀ yìí àwọn ọba tó dúró tán ni tó ń ṣe bí apá ọba kan ó ń leap láti rìn àpá pé criminal offence kankan o gbọ́dọ̀ sí as your record bóyá money laundry lóyún èèyàn ń ṣe ṣàwọn kó ti ní record pẹ̀lú àwọn EFCC bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ tó bá lóun fẹ́ wá jẹ ọba Àwùjalẹ̀ wọ́n á túwèé ẹ̀ wò ṣọ́rọ̀ mi yé yín nínú gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí mo believe pé òṣùwọ̀n tó tó mi ní ẹ jẹ́ ká filẹ̀ fáwọn tó máa ṣe pẹ̀lú ẹ̀ náà ọmọ ọba ni mí tó bá bá jẹ lọ́la kò deprive mi láti wọnú palace láti ṣe bí ọmọ ọba gẹ́gẹ́ bí pé ìdílé wa ni ìyẹn la fi ní orí platform tí gbogbo ọmọ bá wà ọba tó bá dẹ̀ máa jẹ ọba ọmọ tá mọ̀ nílé ni so àwọn alágbára wà níbì kan ìwọ tó lágbára ló fẹ́ jọba tẹ́wé oyè bá wù lórí ẹni yẹn gọ́ṣẹ́ believe pé wọ́n lè pa ẹni yẹn kílẹ̀ tó mọ́ so ọ̀rọ̀ ọlọ́ba dé kọ́ fílẹ̀ fáwọn tó fẹ́ jẹ́ kẹ́mi máa gbélé ayé mi kí n máa ṣe rere láyé mi lọ. olórin kan tí mo gbọ́ wọ́n ní ifá tó fi tálákà jọba ẹnu fágbọ́n máa gbẹ́ni. ṣé lóòótọ́ ni. wàláhì. so ẹni tó kọrin ẹ kò ṣe pé ó ṣì tó. ẹni ìgbà tí a bá rówó ra ṣìnáàp gan ifá lè má mú rọ́ọ̀bà ló jẹ́ ó lè yẹ sẹńtírẹ́mì ní ifá mu ifá ra sẹńtírẹ́mì rẹ́mì lẹ́nì mo owó tí mo ra sẹńtírẹ́mì lọ́la ẹjọ account balance ni kí ló máa lead to. so ìtumọ̀ pé ifá gan ò mu ṣìnáàpù mọ́ kò mọ ogóró mọ́. mọ́ champagne gan ká fá mọ́ báyìí. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ wọ́n ní ọba máa ń wàjà. bẹ́ẹ̀ni. tọ́ba bá wàjà láyé àtijọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ àmọ́ bóyá bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ ń ṣe ń sìn wọ́n ní wọn kì í sin ọba wọ́n ní wọ́n máa pín ọba ni kódà igun mẹ́rin. bẹ́ẹ̀ni wọ́n tún ní bẹ́ẹ̀ni èyí nǹkan tó tún gbé orí ẹ̀ sọ́tọ̀ tó bá pín ọba yẹn bẹ́ẹ̀ni wọ́n á pín sí igun mẹ́rin tó wọnú ìlú ó níbi tó máa ń sin orí wọn sí lọ́tọ̀. wọ́n ní ọba tó bá máa jẹ ẹ ló máa jẹ ọkàn ẹ̀ gẹ́gẹ́ bí tí mo ṣe gbọ́. gẹ́gẹ́ bí tradition. bẹ́ẹ̀ni. tó bá ti ń jẹ ọkàn ẹ̀ kí ló ń jọ ẹ̀ ló ń jọba kí ló ń jẹ wọn á ti dry ẹ̀ torí ọkàn ẹ̀ náà kò ṣe bá pé ọkàn tó máa rí tètè yan wọn máa ti yan á ti gbẹ wọn á mú fún yàn lẹ́yìn ìgbà tí wọn bá ti wà ní pèbí tí wọn ti ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fẹ́yàn kí ló ń jẹ ń jọba kí ló ń jẹ mò ń jọba ìlànà yẹn nìyẹn. ṣé wọ́n yìí ṣe àwọn nǹkan wọ̀nyí títí di wákàtí ọ̀hún. ní Akilẹ̀ Ìjẹ̀bú bẹ́ẹ̀ni tèmi jẹ́ kọ̀ọ̀kan náà àwọn ọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ni lórí Àwùjalẹ̀ àná bẹ́ẹ̀ni Dr. Sikiru Adétọ̀nà tó wàjà bẹ́ẹ̀ni ni wọ́n ti fi òpin sí yẹn tó ní bill tó pass sí state government wọ́n forward wọ́n dẹ̀ pass ẹ̀hìn wọ́n sọ di bylaw pé ẹni ọba tó bá ti jẹ tó bá ti wàjà kó sìn according to religion no longer tradition
ọba tó bá wá jẹ náà ó lè jẹ́ eríwo ìyá o ẹ ti mọ̀ pé tó bá kú àwọn eríwo ìyá ló máa wá sin. bẹ́ẹ̀ni. èyí tó bá yẹ Christian tó bá kú àwọn church náà ló ń bọ̀ àgbè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé nǹkan tó ṣe yẹn ó jẹ́ kí àwọn ìṣe àti àṣà Ìjẹ̀bú kó mẹ́hẹ̀ díẹ̀. nítorí pé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ jọba kó má ro ẹ̀sìn tóun fẹ́ lọ ṣe kó wò pé à ń fọ̀lú mọ́ à ń ṣe tradition tó lè mí bílíìfù nù ṣẹṣe. lóòótọ́ mo lè lẹ́sìn tí mò ń sìn ṣùgbọ́n ìṣẹ̀ṣe náà kò ṣe ń tawọ́ dànù fún. ṣe mọ̀ pé látayédáyé ni àwọn bàbá wa ti ń ṣe àwọn àtò kan pé kí ìlú lè àwọn nǹkan tá a bá láyé ló yẹ ká máa emulate káwa náà máa ṣe lọ. ìgbàlódé ayé AI ní gbogbo nǹkan báyìí ẹ jẹ́ ká yí padà. ṣùgbọ́n moment tó bá ṣe yẹn náà àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ tó máa bounce sára ìlú torí pé kí ni ìgbà tó bá ṣe àtò ó ní nǹkan kan tó máa ń tu ìlú lára. ìgbà tí wọ́n bá ti ṣàtò nǹkan kan náà máa jẹ́ bí consequence sí nǹkan tí wọ́n ṣe. tí mo believe pé as time goes on gbogbo àwọn kí ni yẹn wọ́n máa eradicate ẹ̀ wọ́n dẹ̀ máa fọ̀lú yẹn mọ́. it could be by the religious stuff of tó ń ṣe o ó dẹ̀ lè jẹ́ tradition yẹn náà ló máa padà sí. traditional norms and culture òun ló máa padà sí. but gbogbo yẹn náà ẹ jẹ́ ká believe pé the nearest future if it's going to continue that way tó bá yẹ kó bó ṣe ṣe ní orí Síkírù ọba Síkírù Ẹ̀rítọ̀nà ló máa continue àmọ́ àmọ́ because tèmi o tabaníkẹ́ mi reason ẹ̀ anybody tó bá ti fẹ́ lọ jọba ó gbà pé òun ti kó sọ fáwọn ẹbí ẹ̀ nílé ọba ìlú lòun fẹ́ lọ jẹ o òun ò dẹ̀ kí ń ṣe tilé mọ́ òun ti di ìlú nǹkan tí ìlú tó bá ti hun ìlú ní kí ìlú fòun ṣe torí òun fẹ́ lọ jọba lórí ìlú ni tó bá dẹ̀ ti papòdà ìlú ló ní òkú ẹ̀ bí ìlú bá ṣe fẹ́ ṣe sókú ẹ̀ kí ilé ẹ̀ kó má bí wọn. ó túmọ̀ sí pé if you are a Christian and you so much believe in your Bible don't go for the throne. If you are a Muslim you also believe in your Quran don't go for the stool. We know quite well pé àwọn aláwo náà like stool yẹn which means their end result is going to be through rituals. wọ́n máa ṣe rituals fún wọn. so they are still in the line. so ẹ bá rẹ́ni tó wà ní jẹ́jẹ́ Kristẹni tó lóun fẹ́ wá jọba ó yẹ kẹ́ ti mọ̀ pé luxury things tó wà lórí ẹ̀ àwọn ìgbádùn gbogbo àwọn mú wá eléyìí fún mi ní akọ́lẹ̀dẹ̀ eléyìí ṣe kíní kan ló fẹ́ wá jẹ. kò ń ṣe pé ìlú yẹn gangan ló jẹ́ bàríà fún wọn tó bá yẹ pé ìlú yẹn ló jẹ́ bàríà fún wọn bọ́ yẹ jẹ́ Christian yẹn bọ́ ṣe fẹ́ wá ṣe ọba yẹn kọ́ sọ pé kọ́ sin àwọn nílànà wọ́n ṣe ń sin ọba láyé àtijọ́. bọ̀ ọ̀tá lọ́wọ́ rí tó máa ṣe bẹ́ẹ̀ tó mọ̀ kan máa kùn ún tó máa dẹ̀ support pé kọ́ kùn ún despite the fact pé ó ti di dead body o tó máa support pé kọ́ kùn ún òun ló ṣe ọba wa àná bí lè sọ jù yẹn lọ. ẹ ṣeun gan-an gẹ́gẹ́ bí ti ọ̀rọ̀ ọba tá a ṣe ń sọ yìí lẹ́yìn ìgbà tí ọba Ìjẹ̀bú Òde tí wọ́n wàjà ní ọdún tó kọjá a dẹ̀ mọ̀ pé olóyè kan tó máa ń jẹ nílẹ̀ Yorùbá wọ́n máa ń pe oyè yẹn ní Abọ́bakú ṣé wọ́n sì ń joyè yẹn. ìgbà tí kábíyèsí wàjà ń gbà yẹn náà à ń gbọ́ Abọ́bakú ti sá lọ Abọ́bakú ti fi kíní kan ṣùgbọ́n táwa mọ̀ ní pé Abọ́bakú tó wà ò bàbá kú o. bàbá kú. Abọ́bakú ò bàbá kú torí pé kí ni wọ́n sin kábíyèsí nílànà mùsùlùmí. so Abọ́bakú ò bàbá kú. so mi wá lè sọ bóyá Abọ́bakú yẹn ṣe bóyá ìwà o àbí kò sí o bọ̀ tẹ́sẹ̀kẹsẹ̀ bóyá ṣe wọ àjà báyìí Abọ́bakú fẹsẹ̀ fẹ́. Abọ́bakú fẹsẹ̀ fẹ́. ọba gbogbo ìgbà tó bá wà láyé tó bá lọ sí club tó bá gbóbìnrin mẹ́ta Abọ́bakú náà gbóbìnrin mẹ́ta tó bá mẹ́nẹ sí Abọ́bakú náà máa mẹ́nẹ sí. tí kábíyèsí bá débi kan tó bá ní ṣàwámà ló ń fẹ́ jẹ Abọ́bakú náà ó lè náwó sí ó máa jẹ́ tó bá dà sí kó kú ni tó bá di pé kábíyèsí wájà tó ní kí wọ́n wo nǹkan tó máa ṣe Abọ́bakú ó máa sí kíákíá ni. so bá ṣe gbọ́ lóòótọ́ nígbà tí kábíyèsí kú àgbọ̀kú wọn ní Abọ́bakú ti jápa ṣùgbọ́n bí kò bá tiẹ̀ jápa ṣé bọ́ ṣe ṣe kábíyèsí ní ìlànà mùsùlùmí wọ́n fẹ́ sa Abọ́bakú ní àbọ̀fẹ́ ní kókó láì ṣe kó ti kú so wọ́n pa tradition yẹn straight wọ́n pa tradition yẹn
So I'm not sure if now that they want to install another Awujale, they are going to still hold that office. What you might hold I'm not sure. Like I said, I'm not sure. Only John ma scrap it because I don't go back. Láyé ìgbà kan ni. So ta ló fẹ́ bá wa kú? Kò dẹ̀ tún ní sórí yẹn, kò dẹ̀ tó wá ní sábà bá gbádùn. Tí ìjọba ti sábà bá kú, kò lè sábà bá gbádùn. Bóyá jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan. Ẹ ti là wá lóye lórí àwọn nǹkan rẹ pé bí wọ́n ṣe ń jọba àti àwọn nǹkan kan nípa ti ẹni tó máa jẹ Àwùjalẹ̀. Àtẹ̀kan tí mo ti ń gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń pè yín ní brain boss. Kí ló bá orúkọ yẹn jáde gan? Brain boss. Anyways, orúkọ yẹn Ọ̀gá ńlá Pasuma ló fún mi lórúkọ yẹn. Because ìgbà kan rí mo ti jẹ́ secretary Pasuma Fans Club Worldwide. Bẹ́ẹ̀ náà mo ti ṣe assistant secretary Pasuma Fans Club Worldwide. And oníkálùkù ló mọ nǹkan tó rí tó fi ń tẹ̀lé bóyá olórin àbí nǹkan tó ń rí as role model. Èmi kàn like Alhaji and mo dẹ̀ like orin wọn. Ṣọ́rọ̀ mi yẹn sí. Mo dẹ̀ ní chance láti jẹ́ kan náà àwọn ìgbìmọ̀ tó di fans club yẹn mú. So èmi máa ń ṣe kíní kan tí mi ò béèrè owó lọ́wọ́ Alhaji rí. A kàn lè jókòó báyìí gbogbo àwọn èèyàn wọn tó jẹ́ ọ̀rẹ́ wọn débi Alhaja Salawa ni nǹkan tí mo ṣe fún Paso mo ṣe fún Alhaja Salawa through godfather mi kan tó ń pè ní Semiu Afọlábí Semiu Apuan. Mo kàn lè ṣe bulk message mo fi máa ń ṣe prayer lórúkọ Alhaji Wasiu Alabi Pasuma and gbogbo nǹkan tèmi máa ń ṣe máa ń yàtọ̀ sí bí fans Paso ni mí rí mi ń party gbogbo party kọ́ ni máa ń tẹ̀lé Alhaji lọ but time tí wàá ṣe dispositions mi ó máa ń make sense Alhaji and láàárín gbogbo àwọn èèyàn wa wọ́n máa ń rí kódà pé mi ì fi gbéraga bí pé ọ̀dà pé mo stand out níwọ̀n bá tèmi mi ì ń tẹ̀lé yàn lọ sí show anyhow show tó bá tó kí n lọ máa lọ ìtọ́ Alhaji bá ṣe tó bá yẹ títí wa máa attend gbogbo show kan ni mo máa ń lọ and àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ń gbà yẹn lórúkọ Alhaji Pasuma mo ti ṣe empowerment rí as at 2019 ni mo ṣe January 9 2019 mo ṣe empowerment tó yẹ pé mo náà kọ bí i 2 million plus lé lórí tí mi gbowó lọ́wọ́ Alhaji tó yẹ kí mo fi empower àwọn ọmọ school níjẹ̀bú-òde ni àdúgbò 4 ni mo kó jọ tí mo ṣe empowerment yẹn fún tí mo dẹ̀ send gbogbo ẹ̀ sí Alhaji so tó bá wá rí mi ọmọ yìí pew ló máa ń pè mí Pasuma Elite Worldwide ni tẹ́ bá wo email mi gan sin Pasuma Elite mo ṣí website fún mo ṣe everything fún gbà yẹn so ọmọ yìí ṣá kí ló so orúkọ yẹn wá pé Ọ̀gálá Brain Boss níbi kan ló tẹ̀ jẹ́ kọ́rọ̀ yẹn orúkọ yẹn rìn wọ́n pè ní Rafiat nínú àwọn Pasuma Fans Club yẹn náà tí bá ti ṣe nǹkan Brain Boss lẹ́ni so bí mo ṣe mú orúkọ yẹn nìyẹn pé ó dà pé orúkọ yìí wà òkè Ọ̀gálá Brain Boss tẹ́ bá yìí lọ sórí Instagram page mo yìí ní page Ọ̀gálá Brain Boss lórí Instagram page so mo wá lórúkọ yẹn Ọ̀gálá Brain Boss mo wá wò pé tiẹ̀ ní sòrò Ọ̀gálá ti build orúkọ wọn èmi ò tí build orúkọ mi Ọ̀gálá ti ní nǹkan téèyàn fẹ́ láyé kọ́lọ̀ má gbà lọ́wọ́ wọn ni àmì àṣẹ Ọlọ́run èmi yìí ń try wọ́n yìí ń gbìyànjú ni jẹ́ kí èmi náà kí n build orúkọ mi bí mo ṣe yọ Ọ̀gálá yẹn kúrò nìyẹn mo wá sọ di Brain Boss and Brain Boss yẹn gbogbo nǹkan tí mo ti fi ń ṣe láti gbà yẹn èmi mo ṣe 7 Doors èmi ni location manager 7 Doors ẹ bá wo 7 Doors ẹ̀yin náà mo pe fíìmù gidi ni eléko ìṣúgbà yìí tí Prince Jídé Kòsọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ release náà èmi mo ṣe Kòsọ́kọ́ ó ń bọ̀ lọ́nà èmi mo ṣe a lot of films tó jẹ́ cinemas ó lè yẹ pé àwọn YouTube grade 1 náà ó wà bẹ́ẹ̀ tó yẹ pé èmi náà ni mo ṣe so tí bá ti ń ṣàwọn nǹkan kan bóyá tá bá dórí set gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn gbogbo àwọn ọ̀rẹ́ mi ní ìrẹ́rìn lórí set gbogbo nǹkan tèmi ṣàṣe perfection ló máa ń wá ní ìfẹ́ kọ́ ẹ pé department mi wọ́n máa sọ̀rọ̀ sí as one of the crew members pé department Brain Boss yìí ó mẹ́hẹ̀ẹ́ ọlọ́run kẹ́mi bàtà máa yẹ 7 Doors department mi mo yìí ní lórí fóònù gan tí mo lè share Uncle Fẹ́mi fún mi ní kudos lọ́tọ̀ so all the things I do when I'm being paid I do them diligently and I do them with outstanding colours. That is why that name really makes a lot to me. Brain Boss. But not that for me. I stick to that name, Brain Boss, till date. Wow. Ẹ ṣeun gan-an. Gẹ́gẹ́ bí ohun tí ẹ ti wá ṣàlàyé torí nígbà tẹ́ sọ̀rọ̀ ẹ tútù gbé mi yabọ̀ mí ṣùgbọ́n màá kàn fẹ́ kakọ̀ sáré touch ibẹ̀ yẹn kó tó dín pé a tẹ̀síwájú nípa iṣẹ́ tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Gẹ́gẹ́ bí pé Pasuma
fans club lẹ́jẹ́ tó yẹ pé ẹ pẹ̀lú nínú àwọn àgbà tó jẹ́ tó host tó jẹ́ committee nínú Pasuma fans club. Gbogbo ìgbà tí Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Òṣùpá tí wọ́n ní aáwọ̀ gẹ́gẹ́ bí pé ẹ̀sùn mọ́ wọn, ǹjẹ́ ṣé Alhaji fìgbà kan sọ fún yín ní pé àwọn àti King Dr. Saheed Òṣùpá àwọn ọjọ́ láwọ̀ kankan? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ́n sọ pé irọ́ ni, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tá à ń gbọ́ nínú àwọn orin tí wọ́n jọ ń kọ, nǹkan wà ń bẹ̀. Kí lẹ lè sọ nípa bẹ́ẹ̀? Olóòtú ṣe rí gbogbo wọ́n búra wọn Bẹ́ẹ̀ni. wọ́n fi ń cash cruise orogún òwò ni. Ẹ̀yin náà tẹ́ bá wò ó táìmù tó ń búra wọn ẹ rí pé tẹ́lẹ̀ bá ṣe késẹ̀tì bọ́ta àwọn ayé máa fẹ́ lọ gbọ́ nǹkan tó sọ. Títẹ̀ náà bá ṣe késẹ̀tì bọ́ta wọ́n máa fẹ́ lọ gbọ́ nǹkan tó sọ. Gbogbo kí ni wọ́n fi ń cash cruise ni. Alhaji ò ṣe èèyàn kan tó ń múyàn sínú. Tẹ́yìn náà bá wù kẹ́lẹ̀ mọ̀ pé kò ń ṣe èèyàn tó ń múyàn sínú. Ìgbà tó máa parí ẹ̀ wọ́n parí ẹ̀ náà ni. Everything there lọ smoothly. Nǹkan ó pẹ̀lú nǹkan tí mo ṣe like Alhaji Wasiu Alabi Pasuma, ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó níbẹ̀rù Ọlọ́run and kò ń discriminate. Tó bá rí yàn tó bá like ẹ̀ bí ó jẹ́ pé wọn kò mọ̀ rí tẹ́lẹ̀ yẹn torí pé nìyẹn ṣe nǹkan tó wò ó lórí Alhaji máa fẹ́ associate pẹ̀lú èèyàn bẹ́ẹ̀. Kò dẹ̀ kí ń kọ́yàn séyàn. So gbogbo táìmù yẹn Alhaji ò ever kọ́ wa sí Òṣùpá rí lórí platform individual platform wa a lè gbọ́ Òṣùpá mi wá lè sọ bóyá táwọn ò bá lè gbà táwọn Òṣùpá ò bá ń gbà yẹn pé kéèyàn gbọ́ Pasuma lọ́dọ̀ tí wọn Alhaji ò discriminate and everything went well with us. So kò sí issue. Wọ́n dẹ̀ máa ń sọ fún wa wípé tá bá ti rí ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Pasuma àti Òṣùpá ká má bá wọn argue ká fi wọ́n lẹ̀. Alhaji máa ń sọ tí mo lè rántí nìyẹn pé ká má bẹ́ẹ̀ anybody jà. So wọ́n fi cash cruise ni wọ́n dẹ̀ pọ̀ owó ẹ̀ wọlé torí Mugun là wà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tagbo wọ́n ní ẹ̀yin tẹ́ jẹ́ àwọn olólùfẹ́ wọn gangan igan lẹ̀ ń kọ̀ sí ìjà láàrin wọn. Ṣé lóòótọ́ ni? Òótọ́ ni àwọn fans ló máa ń kọ̀ sí ìjà láàrin two big elephants. Ẹ mọ̀ pé it's just like ọ̀rọ̀ Chelsea àti Arsenal. Bẹ́ẹ̀ni. Àwọn tó jẹ́ ti Arsenal wọ́n fẹ́ na Chelsea. Bẹ́ẹ̀ni. Àwọn tó jẹ́ ti Chelsea gbogbo nǹkan tó bá ní lọ́wọ́ fi na Arsenal. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ understand this thing? So mo believe pé ìyẹn a lè fẹ́ yẹn kù. A lè fẹ́ yẹn kù láàrin àwọn olólùfẹ́ méjì. Torí wọ́n máa fẹ́ kí nǹkan tó dáa wá sọ́dọ̀ tàwọn. Àwọn tí bí náà máa fẹ́ kí nǹkan tó dáa wá sọ́dọ̀ tàwọn. Tí nǹkan tó dáa bá lè jẹ́ pé ẹyọ kan ni ká má ní méjì. Torí tó bá ní méjì èèyàn á mú kan èèyàn á mú kan. Ẹ jẹ́ ká lẹ́yọ̀ kan ni. Àwọn kan ló máa kọ́ fẹ́ gba nǹkan tó dáa yẹn. Kẹ́lómi tó jádù. So it's just like try your luck. Ẹ ṣeun gan. Báwo lẹ ṣe feel nígbà tó bá sọ pé Alhaji Wasiu Alabi Pasuma ó ní àwọn ibì kan tí wọn ti lè ṣeré ní pé bóyá wọ́n fẹ́ ṣeré fọ́ba, wọ́n ní tẹ́ bá pé Alhaji Wasiu Alabi Pasuma wọ́n ní wọn ò ní lè kọrin bẹ́ẹ̀, wọ́n ní ṣùgbọ́n bóyá wọ́n fẹ́ ṣèṣílé, wọ́n fẹ́ ṣe birthday, wọ́n fẹ́ ṣe burial, wọ́n ní Alhaji akọrin bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo pé ọba wọ́n fẹ́ ṣe ìwúyè ọba wọ́n ní wọn ò lè kọrin bẹ́ẹ̀. Ìtumọ̀ nǹkan tó ń sọ pé wọ́n ní ká fi ìjìnlẹ̀ Yorùbá ká fi kọrin, wọ́n ní Alhaji ò lè perform ní gbogbo bẹ́ẹ̀. Báwo lẹ ṣe máa ń feel nígbà tẹ́ bá gbọ́rú nǹkan báyìí tí mo mọ̀ pé ti máa gbọ́, because àwọn èèyàn máa ń discriminate wọ́n pé Alhaji ò mọ orin kọ, King Dr. Saheed Òṣùpá àwọn ló mọ orin kọ, àti gbọ́ bẹ́ẹ̀ láìmọye ìgbà gẹ́gẹ́ bí fans wọn tẹ́ jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn oníkálukú ló ní fans ẹ̀. Ó ní nǹkan táwa rí lára Alhaji bẹ́ẹ̀ni táwa fi follow ẹ̀. Ó ní nǹkan táwọn ti Alhaji Saheed Òṣùpá bẹ́ẹ̀ni tó rí lára wọn tó fi follow ẹ̀. One man's food is another man's poison. Nǹkan tẹ́yìn like bẹ́ẹ̀ni èmi lè máa like ẹ̀. À ń pé bóyá Alhaji ò kí ń play fún ọba yẹn irọ́ ni. Even recently ẹni yìí ó ti jọba ń sìn wọ́n ń pè ní ọba olórí ọ̀dọ́ Riliwan Kula. Olórí ọ̀dọ́ ni àwọn ti ọba Jàfó. Paso ló máa play fún tó ọba ti ṣèwúyẹ tó bá dẹ̀ ti ṣèwúyẹ Paso ló play fún. Ṣé èèyàn tó mú èèyàn tiẹ̀ ó máa wá fi èèyàn tiẹ̀ lẹ́ẹ̀pẹ́ tó dípò jọba á lóun ò ní play fún kó lọ pẹ̀lú mi. And orin Paso wo lẹ́yìn gbọ́ tí kò sí hit inú ẹ̀ tí kò sí vibes inú ẹ̀. Ọba gan jó sí orin Paso wọn rántí ń jọ ẹ̀kọ́ náà ń jọ iná lọ́rùn ó dẹ̀ pé ní Òṣogbo la lọ Òṣogbo la ti lọ ṣe play yẹn gbà yẹn
pẹ̀lú Paso ọba kan wá síbẹ̀ ọba ti gbàgbé pé òun ọba kò ṣọba yẹn ni Alhaji ń kọrin fún un ọba wá sí show Alhaji ni o ọba ti gbàgbé pé òun lọ ọba nǹkan tọ́ba yẹn ń jó ẹ wá sọ fún mi ṣé tọ́ba yẹn bá pè pé kó wá ṣe birthday fóun ṣé ọba yẹn ò ní jó sí orin ẹ̀ so ẹ wo yẹ́nì ọ̀rọ̀ gbogbo wọn orogún òwe wọ́n fẹ́ sọ tiwọn láti fi rí other side ẹlòmíì ní láti nǹkan máa sọ̀kan tó dùn pa wọn àwọn náà dẹ̀ máa sọ̀kan tó dùn pa Alhaji so kò possible kẹ́ni pé ẹnu tèmi ń rùn sí inú ẹnu tẹ̀yìn fresh tẹ̀yìn bá sẹ́ pé ẹ̀yìn like Alhaji Saheed Òṣùpá kí n sọ Dr. Saheed Òṣùpá gbogbo kan tí mo lè sọ ní wọ̀nyí létí torí ẹ̀ mọ̀ pé Paso lè mi like so kò sí kan tí mo lè sọ tó máa wọ̀nyí létí kò dẹ̀ sí kan tẹ̀yìn náà lè sọ tó máa wọ̀ mí létí the only thing tá lè sọ tó lè wà òkè ní pé tí n bá ti sọ̀rọ̀ Paso ẹ gbà fún èmi náà wá gbà fẹ́yìn náà tẹ̀yìn náà bá ti sọ̀rọ̀ Òṣùpá ṣàwọn pé tù ti gé fọ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. ẹ ṣeun gan ká tún tẹ̀síwájú látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé àwọn ìdojúkọ má lè gbàgbé tẹ́ bá pàdé nínú ìrìn àjò yìí gangan. ó pọ̀ ẹ bá wa sọ. ìkọ́nù wọn ni pé ṣe rí iṣẹ́ tí mo ti ẹ̀ wá gbà as location manager kò ń ṣiṣẹ́ ìdọ̀tí ló ti bá níṣẹ́ ìdọ̀tí mo rówó ń bẹ̀ but at the same time àwọn ìwọ̀sí kan máa gbìyàn báyìí ṣé bí káwá location ni meanwhile wọ́n ti lọ fún rẹ́kì o wọ́n ti rí pé wà ókè o all of a sudden wọ́n wá débẹ̀ pọ̀ náà fẹ́ shoot director wa ní ibi tó meanwhile director ó possible gbàmí director máa tẹ̀lé wa débẹ̀ o tó máa ló wà ókè tó máa pass ẹ̀ o that particular place tá lọ yẹn náà látún máa padà lọ tí director bá tó rí angle kan ń bẹ̀ tó máa ní káwábò mi káwábò moment tó fi ní káwábò mi yẹn ṣe mọ̀ pé ó máa rí bákan just an emergency tax ni ẹni láti wá because wọ́n máa shoot ẹ̀ in the next 1 hour ẹ̀ẹ́dẹ̀ fọkàn síbòmí ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ wá rú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ wá rú nǹkan tó fẹ́ yẹn ẹ gbọ́dọ̀ wá fún wọn iṣẹ́ yẹn lè lọ ẹ bá rí àwọn wàhálà tá a máa ṣe ń gbà mí wàá gbé mọ́tò máa bọ́ sí gbòòrò àwa náà ká bá dé owó tó fi repo yẹn wọ́n ní fún ẹ o ẹni tó jẹ́ kó sọ̀rọ̀ sí ẹ lórí set ló máa sọ̀rọ̀ sí ẹ torí pé o pẹ̀lú crew o jẹ́ location manager o àwọn kan máa ń mọ̀ fún yàn wọ́n máa wò pé ẹni yíyá jù mí lọ́jọ́ orí ẹlòmíì á fún ẹ respect ṣẹ́rọ̀ mi yé yín sìn bọ́ ẹlòmíì kàn máa sọ̀rọ̀ ṣà torí pé ó ti ránwó iṣẹ́ owó tó ránṣẹ́ yẹn ló bí kò ń bàtà kò fẹ́ wọ ọjọ́ orí pẹ̀lú ẹ ẹlòmíì á sọ̀rọ̀ sí ẹ tó bá ní kó dá padà wàá ti jú pé bóyá òun ló kówó lẹ̀ torí ìgbà tí producer tó bá kówó lẹ̀ tó bá kéré sí ẹ tó bá yẹ kó òun ló kówó lẹ̀ kò sí kan tó lè mọ iṣẹ́ ọ̀gá ẹ ni o kò bá orí ẹ fọ́ tó mọ̀ pé o ní balance ń gbà lọ́wọ́ ẹ kó lórí ẹ fọ́ orí èèyàn pé o máa ṣe mí ní o tó bá dá lóhùn balance á pẹ́ o ikọ́ tí ẹ ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta mi ní dárúkọ ẹni yẹn kò sí wàhálà tí mi ṣe lórí set ẹni yẹn padà jẹ mí lówó ni tó ló ti parí iṣẹ́ mo béèrè owó tí olóhùn ò ní fún mi lówó wọ́n tún rán yàn sí pé kó bá mi bẹ̀ pé kó fún mi lówó yẹn olóhùn lówó tó ń fẹ́ fún brain boss sẹ́ ẹni yẹn ṣẹ̀wá kò bá tiẹ̀ padà wá ni ó ṣẹ̀wá pè mí pé òun níṣẹ́ kan tó ń fẹ́ wá ṣe èmi náà wá ń rè é bóyá tiẹ̀ sanwó kan síwájú èmi náà wá dì mú pé inú owó mi mo gbà yẹn iṣẹ́ wa yìí ẹ̀gbin wà nù ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ pé nǹkan báyìí ló mú òun fẹ́ wá join ní nǹkan báyìí kóun náà farada gbogbo ẹ̀gbin tó bá rí nù ẹ̀ ẹni tó bá farada ẹ̀gbin á rí lọ síwájú níṣẹ́ yẹn tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sí ẹ tó gbà mọ́ra tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sí ẹ tó gbà mọ́ra tẹ́lẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń bà ẹ́ lára ló fẹ́ ta dànù kọ̀sẹ́ni tó bá tẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó bá ń bà òun lára lòun fẹ́ ta dànù ó lè má ní customer ẹlòmíì lè má pè fún iṣẹ́ mọ́ bọ̀ torí pé wọ́n máa ń sọ yẹn a máa ń gbà mọ́ra yẹn tó bá níṣẹ́ ń jọ mi wọ́n máa pè wá àǹfààní ìgbà tó níṣẹ́ mi ti yàn ṣe tàbá là ń ṣiṣẹ́ LFCMB àbá ń ṣiṣẹ́ ń bò mí kò dàbí pé owó tá máa gbà ní owó oṣù LFCMB à ń rí èdè lórí set so o ní láti calm down tó bá fẹ́ lọ síwájú nínú iṣẹ́ wa yìí ẹni tó bá jẹ́ pé tó ní gbéraga kan kò ní rẹ́ni pòun ni tó bá pé gbéraga la fi ṣe ni ẹlòmí iṣẹ́ kan téèyàn yà yẹn ẹ̀ pé iṣẹ́ kan lẹ́yà ẹ fi gbéraga sí téèyàn bá dẹ̀ ti ṣe gbéraga kò ní rí iṣẹ́ kejì yà àwa máa sọ pé iṣẹ́ kan lòun rí yà òun ò ríṣẹ́ yà òun dẹ̀ ló fà á ló ti calm down ni ó ti mọ̀ pé àwọn tó fẹ́ gbéṣẹ́ fóun wọ́n lè sọ̀rọ̀ sóhun tó faranda wọ́n ṣe máa gbé fún nìyẹn ìwọ́n dẹ̀ ń pa owó ẹ̀ lọ wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ò ṣàyọ̀ sí mi lára so nǹkan tó ọ̀rọ̀ iṣẹ́ yẹn wà nìyẹn ṣùgbọ́n tá a bá tún ní ká tún wá wò náà nígbà tí mo wà ní yunifásitì torí mo ti ń ṣiṣẹ́ tipẹ́tipẹ́
in fact èmi Saheed Awobona that's Jide Awobona Lateef Adedimeji Oreọ̀fẹ́ Williams Lateef ní Kakos in school Oreọ̀fẹ́ Williams ní Kakos in school èmi náà ní Kakos in school Kakos mi school gbà wọ́n pè ní Gulf World Entertainment Lateef mi rántí orúkọ Kakos ẹ̀ Oreọ̀fẹ́ Williams náà ní Kakos Oreọ̀fẹ́ Williams a máa ń ká àwọn ọmọ lọ ṣe film but Lateef ń gbà yẹn stage ni Lateef máa ń ṣe Lateef kì í ya screen stuff stage ló máa ń ṣe mo ti bá lọ ṣe stage pé ẹ̀kọ́ abẹ́ méjì rí so stage ni Lateef máa ń ṣe but Jídé àwọn mẹ́ẹ̀ta yẹn kò sẹ́ni tí Jídé ò lè bá ṣiṣẹ́ but Jídé ò bá mi ṣiṣẹ́ rí but ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Jídé Lateef náà ọ̀rẹ́ mi ni but èmi àti Jídé close jù so gbogbo time yẹn náà tí yóò bá ti ṣiṣẹ́ time yẹn 2000 naira níyì ní campus nígbà yẹn mo wọ́n pé èmi nìkan ni ìyá mi bí at the same time ìfẹ́ máa yẹ kó yẹ pẹ́rù mi ló máa pa mọ́mì mi mo ṣàwọ̀ pé kí ni mo lè máa ṣe mo máa ń ta disc nínú school tí fíìmù bá jáde a lọ print ẹ̀ a lọ bọ́ọ̀n ẹ̀ a tà kó lè dowó a ṣáà lè fi máa ẹ mọ̀ a ṣe ń ṣe school yẹn káfídípẹ̀ kàbírá káfídípẹ̀ arẹ́sẹ̀ arápá ni kàfírá arẹ́sẹ̀ ni Kúnlé Afọláyan so arápá là ń sọ yìí gbogbo wa yẹn àjọ wà ní school ni Túndé Bernard Fọlúkẹ́ Dáramọ́ra Flaky Ìdídowó Baba T gbogbo wa yẹn àjọ wà ní mass com department ni ọ̀ senior mi ni wọ́n o senior mi ni Flaky senior mi ni Baba T Lateef náà senior mi Jídé lèmi àti jẹ́ the same coursemate àti classmate nígbà yẹn so mo máa ń ta disc gbogbo nǹkan tó bá ti di owó mo máa lọ Kútọ̀nù máa rajà wá máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń sọ yìí all of a sudden mi ìmọ̀ nǹkan tó ṣe ó fẹ́ kí ló máa ṣẹlẹ̀ báyìí mò ń ṣiṣẹ́ náà even bí mo ń bá yín sọ̀rọ̀ yìí nílé ọ̀dọ̀ mi award Jídé ló present award yẹn sí mi nígbà tá à ń ṣe tán school I was awarded the most industrious student of my set nígbà tá a máa ṣe tán ní school so ẹni tó bá ń ṣe gbogbo iṣẹ́ yẹn tó bá sọ pé ó ti kọ́lé 2 3 nígbà tó kúrò ní school mi ò rò bó jẹ́ kó rí bákan ó jẹ́ ká gbà fọ́lọ́run ìgbà míì wọ́n máa ń lógun wà ẹni tó bá dẹ̀ ti mọ̀ pé òun lógun kò lè bọ́nú ogun because ẹni tó bá ti mọ̀ pé òun lógun ló máa rò pé mo lógun kí ẹ wá mi máa kúrò ní ogun yìí ẹni tó bá sọ fún pé ó lógun tó dẹ̀ yẹ pé lóòótọ́ ló lógun tó yẹ pé kò rí pé òun lógun ọlọ́mọ yẹ kó gun yẹn pa mo ṣáàṣà àwọn àdúrà kan I have to start from the scratch again mo máa ń ta oúnjẹ so mo máa ń ta oúnjẹ nínú campus mo ń gba odidi space ní campus ni wọ́n máa ń kọ́ wọn níbi ilé so àwọn máa sanwó wọ́n máa ń ta oúnjẹ bọ́dá délé wọ́n máa ń jẹun lọ́wọ́ mi wọ́n máa dédé sọ fún mi ní Túnjí ọ̀gbọ̀nà ṣódọ́gbọ̀nà torí wọ́n láìkọ̀ ọ̀gbọ̀nà mo máa torí tí wọ́n sí ọ̀gbọ̀nà mo máa bí mo ìwà kò sí nǹkan tí mi ò lè rò kò sí oúnjẹ tí ẹ má yẹ kí n sọ pé kò sí oúnjẹ tí mo lè sè but mo ń ṣe oúnjẹ oúnjẹ ti African dishes well I can cook very well so kíní yẹn ni mo wá lọ ń lò school tí mo fi ń generate fund pàtàkì ṣetán school wọ́n ò kókè pé kíní yìí ó wà okay o let me continue doing it mo wá move sí Ìjẹ̀bú-Òde mo ti ṣetán school mo ti wá dúró ní Ìjẹ̀bú-Òde so new market ọjà Òkè Ajé Ìtálẹ́ kí ni mo lè ṣe tó lè máa yẹ ká ló lè máa attract àwọn èèyàn láti máa ra oúnjẹ lọ́wọ́ mi is a thing tí mo lè get space kí n máa lo space but ó possible kí sales máa move ó dẹ̀ lè máa lo mọ́tò kí n máa ṣe sí kí n máa gbé sínú kí ni ó possible kí èèyàn máa tà but tó máa rí bákan ẹlòmíì ní human feelings tó bá rí ọmọ ọkùnrin géńdé tó gbé kúlà sórí tó ń kiri ọjà ẹlòmíì tẹ́bi ò bá pa á pè á rajà lọ́wọ́ ẹ̀ concept yẹn ni mo lò nígbà tí mo ṣetán ní oṣù ó ní kúlà yẹn ìwà lọ́wọ́ mi lé mo ń tọ́jú kúlà yẹn de àwọn ọmọ mi ni wọ́n á rí màmá sọ bí ọ̀rọ̀ kúlà yẹn ṣe jẹ́ fún wọn kúlà yẹn ojú kan ló wà bọ̀ wọ́n ṣe ojú méjì àti kúlà yẹn ọ̀kan ni bọ̀ ó lójú méjì ni couples kúlà ni máa ṣe fried rice sí kan máa ṣe jollof rice sí kan máa wá ṣe oúnjẹ yẹn lẹ́yìn ìdájí tí wọ́n máa di bíi 7 oúnjẹ mi ti ready máa gbé lọ sí new market ìgbà míì mo máa tà tán máa sáré wálé máa wá ṣe èmi because wọ́n máa ń close níbẹ̀ ní 5 6 máa wá ṣe èmi máa tà ìgbà míì kẹ̀rẹ̀rẹ̀ ọjà ò ní sí mi ní tọ́jú ẹyẹ tán bẹ́ẹ̀ máa gbé lọ sí ọjà èmi máa tà
ṣé jọ ta máa gbọ́jà ń gbà mí ta ní ta máa gbé lọ sí Central Mosque ta máa lọ fáwọn Haúsá pé kó má waste a máa lọ pín ṣùgbọ́n Ọlọ́run wá ń jẹ́wọ́ agbára ẹ̀ nígbà tí mò ń ta oúnjẹ yẹn gbà yẹn láàárín bíi àbí 2-3 months mo ti sáré gádà owó jọ wọ́n á wò pé wá jẹ́ ń lọ get mọ́tò tí n bá get mọ́tò tí n bá dé ọjà màá gbé oúnjẹ mi nu mọ́tò màá tún kiri as usual ó má dàá pé bọ̀bọ̀ yìí ṣó tiẹ̀ lówó lọ́wọ́ àbí nǹkan tó ń ta ìbí kí ẹ̀kọ́ fi upgrade ara ẹ̀ and I was a man then ẹni yẹn jẹ́ tí bá ní ẹni yẹn step father mi ìrùbó pọ̀ jù because ẹni tó bá ti ń fẹ́ ìyá ẹ̀ bíi bàbá náà ló jẹ́ séyàn bẹ́ẹ̀ni mo ṣáà lọ speak wọn tó dìlà ni wọn mi ní dárúkọ wọn bọ̀ wọ́n wà ní Ìjẹ̀bú Òde mo ṣáà lọ speak wọn pé ẹ sà nǹkan báyìí mà ní mo need oye báyìí ló ti wà ní ọwọ́ mi agbára mi ò tí ì ká tokun bọ̀ sìn bọ̀tẹ́ bá mi rí mọ́tò tó grade tí mo lè máa lò èló ni bóyá wọ́n sọ pé 600 àbí 500 nígbà yẹn mọ́tò yìí nìyí 2013 2012 là ń sọ yìí mọ́tò yìí wọ́n sì 2012 yes 2010 mọ́tò yìí yes 2010 kan mo ṣe tán lóṣù ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe 2010 kẹ́ni mo ṣe tán lóṣù wọ́n á ní bóyá 450 àbí 500 ṣá èmi wá ní 300,000 lọ́wọ́ mo wá kó 300,000 fún wọn wọ́n fún mi ní mọ́tò yẹn Mazima V6 báyìí pé kí n máa gbé lọ pé màá dẹ̀ máa san owó tó kù instrumentally ẹ má yẹ kí n tọ̀ yín ọlọ́mọ yẹ kí n rí bí àgbà náà èmi tí wọ́n pé mo hustle kí n láti fi ra mọ́tò mo ra mọ́tò láàárín epo yìí níyì gbà yẹn láàárín a week níbo mo ń gbé mọ́tò lọ akọ́ gbé mọ́tò lọ́jà gbé padà sílé gbé dọ́jà gbé padà sílé mi ò rò bóyá kéèyàn bá ra 5 litre àbí 10 litre nígbà míì gan á lò fọ́sẹ̀ kan mo ra epo 20,000 èmi mi fẹ́ bọ́ nígbà yẹn ni o ṣé èní màá lọ lé mechanic ọ̀la màá lọ lé mechanic pẹ̀lú ẹ̀rọ mò ń ra epo àmọ́ àwọn èèyàn kan wá sọ fún mi pé ọ̀dẹ̀ wọ́n ti wẹ mọ́tò yìí fún ẹ kí ló jẹ́ wọ́n náà ti fi ọṣẹ wẹ mọ́tò yẹn fún mi pé bí bá ṣe rí báyìí wọ́n máa wùn mí ni mi ì kọ́kọ́ believe mo wá rí ọ̀kan tó ní mọ́tò yẹn coincidentally ẹ̀mí àtẹni yẹn pàdé ẹni yẹn rí mọ́tò yẹn di mi ó ní àìmí ni mo ra mọ́tò yìí àmọ́tò yìí àpò òde ṣe láìkẹ́ tó kò mọ̀ pé òun jábọ́ sí pé àwọn nǹkan báyìí mo ní àwọn nǹkan tó lè ń ṣe lára mọ́tò dẹ̀ nìyẹn lóòótọ́ mọ́tò yìí eléyà gbẹ̀mí ni gbogbo owó tí mò ń pa ń di rice ìdí mọ́tò ni mo ná sí báwo mo fẹ́ rí owó dá padà fún ẹni tí fẹ́ sanwó installment fún ní bá gbé mọ́tò ní bá gbé lọ fẹ́ni tó ta mọ́tò fún mi pé ẹ má bínú sá mọ́tò ìfẹ́ pa mi ì ní ìdí mọ́tò yìí mọ́ ẹ gba mọ́tò yín èmi ti ẹ̀ béèrè owó mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ fún mi lówó mi wọ́n á ní wọn kì í ṣe bẹ́ẹ̀ ṣe pé ó dìgbà táwọn bá ta mọ́tò yẹn káwọn tó dá owó mi padà fún mi èmi ò mọ̀ ẹ̀mọ̀ yẹn tó ra mọ́tò lọ́wọ́ èèyàn rí èyí tí mo lò gan gbà tí mo ṣe tán 2002 gbà yẹn ìyá mi ló ní so mi ì ra mọ́tò rí mo ṣàfagídí ṣe ló bá ní pé bọ́yìn máa jẹ́ nìyẹn mo kì no problem ìjọ tó bá ti ta mọ́tò ẹ fún mi ní owó mo wá drop mọ́tò yẹn wọ́n wá lọ padà sí ìmúrí kan ti ta mọ́tò wọn ò pè mí pé kí wọ́n gba owó mi from my findings mo wá rí pé wọ́n ti ta mọ́tò yẹn mo wá lọ bá wọn pé ẹ̀sà ẹ ta mọ́tò yẹn fún mi ní owó mi ẹni yóò wá fẹ́ fún mi lówó yẹn mo wá rí pé ẹni yẹn fẹ́ cheat mi ni pé torí pé mo jẹ́ ọmọ kékeré sí wọn ẹ mọ̀ inú lè bí mi náà mo kàn bínú jọ yẹn ni mo kàn sọ̀rọ̀ ní pé ẹ̀sà máa gbowó mi o mo tẹ̀sí gbé ti pé ọkọ ìyá mi mo ti gbé yẹn tì ọ̀rọ̀ owó là ń sọ yìí wípé èèyàn fi ìyà jẹ mi wípé ìrìpò tó da èèyàn kì í tà sí ilé náà ẹ̀dẹ̀ ti tarú ẹ̀ fún mi kò tó dẹ̀ yẹ kó jẹ́ pé ẹ̀yin torí mò ń pọn yín lé àpọ́nlé yín ni mò ń ṣe lọ́wọ́ ni ṣáwọn ni mo ṣàbínú mo bá lọ mo ti wá ń tajà mi lọ mo ṣe wá lọ gbé mọ́tò tí mo ní mò ń lò ní 2002 Nissan Sun nìkan tí mo ní mọ́yìn mẹ́ra èmi mò ń lò mọ́tò yẹn lásìdẹ̀ǹt tẹ́lẹ̀ ní so gbà tí mo dá mọ́tò yẹn padà mo lọ tún mọ́tò yẹn ṣe padà so mọ́tò yẹn ni mo máa ń lò mo kàn wá délé ọ̀dọ̀ mi jẹ́ kan lọ́nà àwọn ọlọ́pàá tí wá kó àwọn boys cause mo láwọn boys tó máa ń bá mi ṣeré tó yẹ pé wọ́n use mọ́ mi wọ́n lọ́lọ́pàá tí wá kó wọn pé mi lọ́bẹ̀rẹ̀ pé gbà tó rí wọn lọ́lọ́pàá kó àwọn ẹni yẹn lọ èmi bíi ti báwo mi ní kéèsì pẹ̀lú ọlọ́pàá mi ìfàdíyà mi ìdẹ̀ bẹ́yàn ọkàn jà mo ṣe drive jọ ẹ̀ nìyẹn mo dé station gbẹ̀bà nìyẹn bí mo máa débẹ̀ man tí mo sọ pọ̀ kọ́ mọ́ mi àwọn ni mo kọ́ rí èmi mo kọ́ ọ̀rọ̀ afẹjọ́ sùn bí mo ṣe rí wọn èmi ìtún rojọ́ fún wọn ní pé ẹ̀sà ó wà yà mí lẹ́nu mo máa délé mà ní pé wọ́n ní ọlọ́pàá kó àwọn èèyàn mi torí ẹ̀ mo ṣe wá o mo kàn gbọ́ tí màá yẹn sọ fọlọ́pàá pé this is the boy tí mo sọ báyà àdá lọ́fìnà mi wọlé
àdá ló fi nà mí wọlé. Aṣọ Liverpool mo wọjọ́ àti pant trouser black mi lè gbàgbé tí máa fi kú láyé mi. Báyìí Ìbàdàn náà mi wọlé kí ló ṣẹlẹ̀ kílẹ̀ náà mi wọ́n ní máa lọ ẹ̀ṣẹ̀ bí wọ́n sọ pé ó máa pààyàn ni ìyẹn dá máa ló ń sọ bẹ́ẹ̀ fún mi o pé èmi pé àwọn pé mo sọ pé wọ́n máa assassinate àwọn mo ní ìbò lèmi àti ìjọ sọ wọ́n ṣàdé kí n jókòó sílẹ̀ lẹ́nu station ọjọ́ yẹn àwọn ọlọ́pàá tí wọ́n ń pélé mi lórí pé wọ́n ti rí criminal kan ìṣáàdì criminal kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ ní èmi call máa yẹn pé mi threaten wọn pé wọ́n máa padà pa wọ́n ni mo lé mi ok tó bá yẹ pé mi mo pè wọ́n nọ́mbà tó pè wọ́n dá wọ́n gbé nọ́mbà yẹn bọ́ta ẹ pé nọ́mbà yìí kẹ́ fi confam bóyá èmi ni mo pè bó ṣe pé nọ́mbà yẹn wọn kọ́kọ́ fẹ́ pé nọ́mbà wọ́n ṣàyẹn lù mí lọ ilé ń lù mí fún nǹkan tẹ́ ń lù mí fún yóò ti yé ni ẹ pé nọ́mbà yìí wọ́n ṣàpè nọ́mbà ẹni yẹn gbé lóòótọ́ ẹni yẹn wá tún sọ the same thing tó fi ń threaten máa yẹn ẹni yẹn wá sọ fún wọn again àwọn ọlọ́pàá yẹn wojú ara wọn o kẹlẹ bọ̀ nǹkan táwọn ọlọ́pàá ṣe fẹ́yàn gbà yẹn o ẹ ti confam pé kò ń ṣe nìyí mọ̀ ṣe bó jẹ́ kó fi mí lẹ̀ ni bẹ́ẹ̀ni wọn ò fi mí lẹ̀ o mo sùn station ọjọ́ mẹ́ta lọ́ fi tì mí mọ́ station yẹn pé ayakela ni mí ọlọ́run wá kẹ́ mi jọ yẹn after that 3 days area commander yẹn wá dé ọlọ́run fọ́ọ̀nù kẹ́ máa yẹn cause máa yẹn ti violate ẹni yẹn ló wá dé wọ́n wà ní officers mess èmi ṣáà ń pariwo pé kọjọ pé ìyá lọ́pọ̀ fi ń jẹ mí pé ẹ gba owó mi ẹ tún fìyà jẹ mí ó dà pé máa yẹn wá ń gbọ́ nǹkan tí wọ́n ní mo sọ wọ́n wá ní kó lọ mú mi wá bàtọ́ mú mi wá máa yẹn náà dẹ̀ jẹ́ ọ̀rẹ́ sí bàbá tó ta mọ́tò fún mi wọ́n wá pe àwọn méjì sí officers mess wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ mi mo sọ wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ máa yẹn náà sọ mo dẹ̀ jẹ́ kó yé ọlọ́pàá yẹn pé ẹni yìí step father mi ni you understand máa yẹn wá gbọ́rọ̀ mi tán máa yẹn gbọ́rọ̀ máa yẹn tán wọ́n wá ní ṣé lóòótọ́ ni ọmọ yìí ń sọ pé this step father ló jẹ́ sóhun pé ọkọ ìyá ẹ̀ nìyẹn ó ní yẹn inú bí máa yẹn gan inú bí gan máa yẹn wá ní nǹkan tá à ń sọ yìí fẹ́lẹ̀ ó wá sí bẹ́ẹ̀ station yẹn tó wá bá mi ọ̀sẹ̀ fẹ́lẹ̀ jẹ́ ọmọ afẹ́ sí máa yẹn náà bí ẹni yẹn ṣe pé bàbá yẹn tó ń threaten ẹ̀ bàbá yẹn ti sọ fẹ́fẹ́lẹ̀ pé àwọn kan ń threaten òun meanwhile ọ̀sọ̀ọ̀sà lẹ́ni yẹn ti ń threaten máa yẹn efele náà ọ̀sọ̀ọ̀sà ló ń gbé so efele náà wá síbẹ̀ ẹjọ́ yẹn wọ́n kàn fún àbọ̀ efele ti mọ̀ pé kò ṣe mí so ẹni yẹn ò lọ́wọ́ agbára fún mi wọ́n kàn ká àmọ̀ràn yẹn dáhùn ni so ọlọ́pàá yẹn wá instruct máa yẹn pé ẹ gbawó lọ́wọ́ yàn ẹ gbé nǹkan tó dáa fún ẹ ti wá ta mọ́tò yẹn padà wáì tí ẹ ṣe dá owó padà fún máa yẹn wá pa láṣẹ pé kíákíá kọ́ lọ́wọ́ bá ṣe máa tó àbá lè sanwó yẹn fún mi lẹ́ẹ̀kan náà kọ́ wá bá ṣe máa repay mi ní owó yẹn padà wọ́n dẹ̀ settle wọ́n dẹ̀ lè kọ́ fi mí sílẹ̀ so I was bailed mo wá continue life mi padà mo kàn rí máa yàn àṣeyàn kan tó yẹ pé mi ì lè súnmọ́ mọ́ so máa yàn wá dágbà fún mi pé ìjọba yìí lójú ọlọ́pàá yẹn pé àwọn á sanwó owó yẹn tó bá tó di ìjọba yìí wọ́n ṣáà sọ break down wọ́n yìí máa sanwó fún mi ẹ̀wọ̀n kan ti parí mátà adẹ̀ lọ ẹ má yẹ kí n tọ̀ yín kò sí kankan lọ́wọ́ mi mọ́ àti jẹun wà nira fún mi mo dẹ̀ ti ní bébì kan gbà yẹn ìyàwó wà nílé ọmọ wà nílé iṣẹ́ tí mo ń ṣe ò move èèyàn kọ́ lè jẹ́ mi lówó kan síbi kan so ebi fẹ́ pa ọ̀tá mi rí n bá bẹ̀rẹ̀ sí ní pé máa yóò ní pé kọ́ mi táìmì yẹn politician kan wà jẹ́bòde tó lórúkọ gan wọ́n pè ní Dípọ̀ Dínà níjọ́ tó fẹ́ ṣe wake up service fẹ́ nìyẹn mo ṣáà pè wọ́n ṣá ọlọ́run wá ṣe èmi wà ní ọjà Òkè Ajé ọ̀nà ọbẹ̀ yẹn ló máa gbà lọ sí ilé Dípọ̀ Dínà bá pè wọ́n pé kó jọ pé kó ṣàánú mi pé kò sí kankan lọ́wọ́ mi lọ́wọ́ náà kẹ̀kẹ́ pàdé àwọn ní bíbá tó sí ibẹ̀ náà ni mo wà ẹ dúró kí n wá bá yín ní junction ìgbà tí máa débẹ̀ nínú 300,000 naira máa bá fún mi 15,000 15,000 kí ni fẹ́ fi ṣe owó yẹn ò ṣe kọ̀ torí máa yẹn béèrè lọ́nà pé ṣé mi nídìí ẹni kí n kóhun kò fún kóhun gbà padà mo bá gbowó yẹn tí bá rówó mi gbà lẹ́yìn 15,000 yẹn bóyá wọ́n ṣe máa fún mi lọ́la mi gbà fọ́lọ́run nìyẹn ok ìyẹn wá lọ bẹ́ẹ̀ mo tún wá continue mo ṣáà ń ta rice ẹ̀ lọ so mo wá mọ̀mọ́ gba shop tí ilé tí mo gbé pẹ́rẹ́ mo ìsọ́lẹ̀ kan yẹn mo máa ń like mi ń fẹ́ máa dá máa wà so tí bá réyàn tí mo rí kódà para ẹ̀ balẹ̀ mo máa ń gbà mọ́ra a máa jẹ a máa mu gbàtẹ́ pé àti jẹ ò nira a máa jẹ a máa mu so there is a guy that guy the guy was staying around that environment tí mo gbé so àjọ wà street kan náà ni but ó dà pé wá use sọ́dọ̀ mi ju
ilé ara ẹ̀ lọ. Meanwhile bàbá yẹn wà into court. Èmi kẹ́ ní ìṣe kankan ìríta bóyá wá bá wọn kọjà cause mo ní shop níwájú ilé yẹn mo máa ń ṣe video club mo máa ń ta recharge card mo dẹ̀ máa ń ta musical CDs gbogbo time yẹn CD ló ń rìn. I'm talking about 2011. You understand ẹ sìn ẹ kí mo mú yẹ ẹ lọ bẹ́ẹ̀ yẹn. So òbí kẹ́yìn bá wọn kọjà ní àwọn counterpart wọn bóyá wọ́n bá wọn jà. So wọ́n wá mí mọ̀ not until after that incident occurred ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀. April 21st mo kàn wá lé mi. Meanwhile April 28th mo tajà dé mo lọ stock shop lé owó tí bá pa nídìí rice kiri màá mú owó tí bá fi ṣe oúnjẹ ọjọ́ kejì màá ti yọ kúrò èrè yẹn màá fi máa stock shop mi lé. So mo ti stock shop ní on the 28th ó máa dé on the 21st of April 2011 ní 2:42 a.m. lóru mo kàn rí iná ní shop mi ni tí iná yẹn pọ̀ gan bàtà máa bọ́ta shop mi ti jó gbogbo nǹkan tó wà shop mi pátápátá ti jó ọjà tí mo ṣe ra recharge card everything ti lọ. Ta ló ṣe léyìí fún mi? Ẹ mọ̀ pé mo ní mo stock ni sẹ́ni tí mọ̀ 4,000 ló kù lọ́wọ́ mi ayé àtọ̀run. Kí ni màá ṣe? Mo dẹ̀ níyàwó lé mo lọ́mọ lé. Ok ẹsẹ̀kẹsẹ̀ bóyá after 2 days mo ti sáré brainstorm pé jẹ́ kí n ṣe kankan bóyá mi ṣáà lè jókòó torí mi like kí n máa idle máa ń like kí n ṣiṣẹ́ mi dẹ̀ like kí èèyàn máa fún mi máa ń like kí èmi gan máa fún yàn ni. Mo ṣe speak èèyàn kan nìyẹn pé kọjọ pé mo ní interest pé mo fẹ́ máa gbàjọ pé mo fẹ́ máa gba àjọ kiri 4,000 yẹn bá mi lọ print card àjọ ẹ bá mi print ẹ nìyẹn. Àwọn tó mọ̀ pé mo ń ta rice tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí mi ṣe lè ta rice mọ́ nìyẹn àjọ yẹn ni mo wá kúkú face. Mo ṣáà ń lọ kiri mo lọ ń gbàjọ láwọn ọjà yẹn Ìtàlẹ̀ Òkè Ajé New Market mo lọ ń gbàjọ. So àjọ yẹn ṣáà mo fi ń manage ilé mo fi ń tọ́mọ mo fi ń ẹ̀mọ̀ tó bá ti kólẹ̀ ẹyọ kan làwọn máa yọ kúrò nú ẹ̀. Èmi ẹyọ kan tá máa yọ lending gan èmi gan ti yọ ọkàn mi lẹ̀ a ṣáà máa jẹun lé. So tó bá dé end of the month mo máa ń fún àwọn ẹ̀wọ̀n olówó fún olówó wọn. Ó wá di I think September or October wọ́n ń jàjà kan jẹ bóde àwọn cultist ń jà ń jẹ bóde ebi pé ó lágbára gan. So èèyàn gbọ́dọ̀ fojú rí bọn kó tó lóun mú couple. Mo lọ sí GTB enjoy ẹ mo lọ withdraw end of the month ni bí mo ṣe máa ń ṣe as usual láti lọ fáwọn olówó lówó. Mi máa withdraw àṣẹ wọn trail mi ò mọ̀ ìyẹn àwọn guys ẹ lórí ọ̀kadà mi mọ̀ bàtẹ́ mi náà expect wọn. Ni mo ṣe yà síbi ìta ààfin tí àdánù palace yẹn báyìí machine yẹn kàn dúró síwájú mi ni mi ìfojú rí ìbọn but mi ní láti rí ìbọn bá lọ́tà mi bá rí ìbọn tọ́pá àwọn bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe ní nǹkan tí mo lọ gbà yẹn pé kí n kó wá nìyẹn owó olówó owó àjọ mo ṣe kówó yẹn sílẹ̀ ìjọ yẹn nìyẹn mo ti tún wọ̀ ọ̀gá o bá ọkọ̀ sá lọ àwọn èèyàn ń wá mi wọn rí mi bọ̀ mo láwọn kan tó yẹ pé oníwà tútù ni wọ́n mo ti bá wọn sọ̀rọ̀ àwọn kan ti fowó sílẹ̀ àwọn kan ti ní pé tí bá ti ní kí n máa dá padà. Báwo ni ìfẹ́ dáwó ìpadà owó tó lọ bí 300,000 báwo ni ìfẹ́ dá padà. Wọ́n ṣe introduce mi sí game kan nìyẹn bàbá jẹ ẹsẹ̀kẹsẹ̀ mo ti sáré mo bá yẹn forecast mo ti sáré mo bá yẹn wo 1 or 2 things together bá jókòó ti jọ yẹn pé ṣé máa sọ gbèsè bá jókòó ti jọ yẹn bá yọ game lẹ́ta bàtí game máa jábọ́ méjì jábọ́ nù ẹ̀ mo rí bí 250,000 mi gba ọjà náà nìyẹn ìwọ́n kọ́ lọ fún wọn ní afaf mo ṣáà lọ san afaf fún owó gbogbo àwọn tí mo jẹ lówó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo ṣáà sanwó yẹn tán ara àwọn ìrírí tí mo rí sẹ́yìn òru nìyẹn. Bàbá ǹjẹ́ ẹ̀yin sọ pé ẹ ti níyàwó ẹ ti lọ́mọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò bóyá ẹ̀yin náà fẹ́ níyàwó ẹ̀yin náà fẹ́ lọ́mọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀ gangan. Ẹ ṣe olóṣù ṣe rí presently mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Bàbá nágbé ni mi ò mi níyàwó. Ẹ níyàwó sílé. mo lọ́mọ ṣe rí àwọn obìnrin tó wà ní talẹ́ níjọ́ mẹ́ta yìí kọ́ lọ́n ṣe ètò dání. And àwọn ọkùnrin kan wà tó bá ń kọ́ obìnrin ní tó ń gbóbìnrin gẹ́gẹ́ wọn kì í sábà ní luck obìnrin
kò ṣe bóyá pé wọn ò ní fọ́bìnrin o wọ́n máa fẹ́ra wọn bọ̀ ó lè má pẹ́. ọ̀rọ̀ tẹ́ sọ yìí nígbà tí mi ní sọ àwọn kan máa kàn sáré mu díẹ̀ fún yín mo pàdé obìnrin yẹn bá dẹnu ìfẹ́ kọ́ pé mi fẹ́fẹ́ èmi ti bímọ tẹ́lẹ̀ nígbà tí mo wà yunifásitì mo ti bímọ obìnrin kan one or two things kò lè jẹ́ kí èmi àti yẹn move on move on pẹ̀lú láì mi obìnrin tí mo wá pàdé mo believe kó òun ló máa wá rẹ̀ mí lẹ́kún òun ló máa múnú mi dùn mo pàdé ẹ̀ ó lóun ti bímọ mo lọ́mọ bíbí ò kì í ṣàrùn èmi tí mo ń bẹ sọ̀rọ̀ náà mo ti bímọ bàbá bẹ̀rẹ̀ eré àríyàn wa meanwhile ó lóun bí ọmọ èèyàn kan ọkùnrin tí mo rí lọ́wọ́ ẹ̀ bàbá bẹ̀rẹ̀ èmi náà bá ń ṣe ọkọ òun náà ń ṣàyà gbogbo táìmì yẹn kò tí ì taken fún mi but tí bá ní àpàdé ní September bá tó máa di October ó taken àtó taken bóyá fóònù ẹ̀ ò dá ní ẹ̀mọ̀ àtàgbára fóònù tuntun ò yọ mo ra fóònù mo mú lé lọ́wọ́ ó ń lò but níjọ́ kan wà ní ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi ní ìgbà yẹn mo ń gbé Ìbàdàn that was 2013 mo ń gbé Ìbàdàn nǹkan nípa rẹ̀ ò lélẹ̀ níbi tó jókòó sí kí ló ṣẹlẹ̀ ó kàn dìde ní àbúrò dáadé àmì ẹ̀gbọ́n mọ́mí òun wà ní ilé ọ̀dọ̀ òun wọ́n ń dúró òun wọ́n ṣe kéré kan kí ló ṣẹlẹ̀ jẹ́ farabalẹ̀ àṣẹgbọ́n balẹ̀ ìbá pé ó lọ́ọ́ kó lè bó ṣe lọ́jọ́ yẹn ọkàn mi kàn sọ fún mi ní pé kí n tẹ̀lé pé bóyá sọ yẹn pé fálásì ni kò rí o ṣáàrà ń tẹ̀lé mo tẹ̀lé délé ọlọ́run wá kẹ́ mi jọ yẹn wọ́n múnú wọn lọ so ó fún mi chance láti dúró sí ẹnu ọ̀nà yàrá ẹ̀ bá ti máa wo yàrá mo rí guy kan lie down síbẹ̀ òun náà kúnlẹ̀ síbi orí ẹni yẹn ó ṣàn ń unlock fóònù tuntun rèé àṣẹ yẹn ra fóònù tuntun wá fún mi boyfriend mi mo lè ti love up tó lè mi ìpẹ́ love up tí bá pàdé èèyàn kan tó bá ti dẹnu fẹ́ kọ́ra wá ẹsẹ̀kẹsẹ̀ ìfẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn máa ń believe pé mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn mo ti love gay baby gan mo like gan so níjọ́ tí mo rí kíní yẹn ìfẹ́ yẹn sáré kúrò lára mi mi ò lè dárí wọn rúwo torí mi ti mọ̀ pé mi ní nǹkan fẹ́ ṣe pẹ̀lú ẹ̀mọ́ so kó lè move on pẹ̀lú ẹni yẹn mo kàn ra padà ń tèmi but ìgbà tí mò ń bọ̀ àbúrò ẹ̀ ọlá pé mo máa ń take care òun àbúrò ẹ̀ àtọmọ ẹ̀ àbúrò ẹ̀ pàdé mi lọ́nà ó ní kí ló ṣẹlẹ̀ tí jẹ́ wà á pẹ́jọ bá rò fún olódùn mi gan pẹ́gbọ́n ilé ṣe nǹkan báyìí fún mi ó dẹ̀ lọ lé mi mo lọ close in shop street mo lọ sílé mi ìgbà tó bá dé láàárọ̀ ọjọ́ kejì ṣe ló kọlẹ̀kùn mi mo rorò sí ìdíjọ́ yẹn ló bá yọjú ní èmi wá fi tí ń kọ́ ẹnu ọ̀nà òun ń ṣe kúkú wọlé ó ṣáà sọ̀rọ̀ sí mi èmi rò bóyá bóyá èdè yẹn fẹ́ wá bẹ̀ mí pé kí n má bínú ni aṣọ tún pẹ́pẹ́ mi mọ́ ni àtúnṣe ọ̀rẹ́ mo pé àtúnjú ti fọkọ̀ ó jẹ́ tí lọ́lọ́bọ̀ pẹ̀lú ọmọ yìí and one thing about me is ibi tí bá ti love èèyàn tí love èèyàn bá move mọ́ máa kúrò mẹ́ generally máa kúrò mẹ́ permanently máa kúrò ní vicinity yẹn kí n lè fi gain peace fúnra mi ó yẹ ṣe kí ni yẹn Ìbàdàn sáré sú mi ni Ìbàdàn sú mi straight àwọn nǹkan tí mo lè fi tọrẹ lè mo sáré fi ọwọ́ tọrẹ fáwọn neighbors mi home theatre rug àwọn nǹkan tí mo lè gbé mi padà sí Ìjẹ̀bú Òde nìyẹn mo dẹ̀ ń gbé life mi padà so bóyá bí some weeks after mo kàn rí kọ́ òye ni ló bá pè mí ta ló ń sọ̀rọ̀ lóhùn ló ń sọ kí ló ṣẹlẹ̀ àforíṣe mi ti kúrò ní vicinity àlè ríra mọ́ ló lóhùn taking báwo ṣe máa taking máa pè é padà mo kàn lọ bá dad mi dad ọmọ kan wà tí mo bá ṣe àwọn erépa kan bá dàn pé báyìí ló ṣe pé ó dẹ̀ lóhùn ti taking fún mi ẹni kó lọ ṣẹ̀ náà adẹ̀mọ̀ pé mi kì í ṣẹ́yìn fẹ́yàn òun ṣẹ́yìn fẹ́yàn ẹ fẹ́ adọ̀mọ̀ yẹn òun mi fẹ́ ó lọ́mọ òun ẹ fẹ́ ó dẹ̀ ní kó lọ ṣẹ́yìn ẹ̀ ó ní kò lè ṣe ó máa fẹ́ nìyẹn mi ní choice mi pè padà nìyẹn pé kọ̀sì Èkìtì ló wà ń táì ní ọmọ Èkìtì ní ọmọ Ìṣẹ̀ Èkìtì ní mo wá lókè kó máa lọ sí Ìbàdàn tó bá dé Ìbàdàn kó yẹ kí mi mọ̀ mo wá pìkì ẹ̀ ń Ìbàdàn àjọ máa bọ̀ padà ń Ìjẹ̀bú Òde mo ti fẹ́yàwó nìyẹn àbí bàtí mi ní ṣẹ́nu mo ti fẹ́yàwó nìyẹn so wá dé Ìbàdàn mo wá pìkì ẹ̀ mo pìkì wá sí Ìjẹ̀bú Òde
ok kí ló fẹ́ fàyè ẹ̀ ṣe àlèsè ó ṣàlè débi ìbáṣe kó má rí kọ̀ọ̀kan ṣe ó lóun fẹ́ kọ́ àwọn tó ń ṣe make-up tó ń gbé gidi ẹ̀kẹ́ kan mo kọ́kọ́ lọ dáwó yẹn síbẹ̀ àwọn yẹn complain fún mi pé instead kọ́ máa wá customer kọ́ máa fóòsì iṣẹ́ fóònù ni ìyàwó mi ń tẹ̀ torí pé wọ́n complain fún mi yẹn torí pé mo bá wí December time ní time yẹn ó dẹ̀ máa ṣetán ní February ní the following year ó lóun lọ mẹ́wọ̀n gbogbo owó tí mo ná yẹn lẹ́yìn yẹn mo fún 1,000 owó oúnjẹ everyday owó tí mo kólẹ̀ àwọn yẹn tí wọ́n fẹ́ move from one shop to another wọ́n tún wá task gbogbo àwọn ọmọọṣẹ́ wọn pé nǹkan tó bá lè rà èmi mo ra deck síbẹ̀ nǹkan tó mọ̀ sọ in essence ni pé waste of money èmi dẹ̀ ṣiṣẹ́ because iṣẹ́ oṣù lèmi ń ṣe ó di gbàdàgbà salary tó lè wà òkè ó lè ní láti equip ìyàwó mi nítorí tíjọ́ ti bá broke òun náà máa jẹ́ bí support fún mi bá ní àkúrí yóò pay mi ó ṣàgbá lónìí ok meanwhile ìgbà tó ti náà ń kọ́ṣẹ́ wáyé ń ta ìgèlè yẹn èmi ti apply fún lò FCMB pé tí wọ́n máa ṣe tán màá fowó yẹn equip ẹ̀ a fi máa ṣiṣẹ́ so lóò yẹn ti wà in process already òun all of a sudden òun lòun ò ṣe mọ́ ìgbà tó máa gba owó yẹn wọ́n á lọ sí shop fún ní ìtàlẹ́ ọjà kan jẹ̀bọ̀dẹ̀ ó ń ta frozen foods wọ́n yìí mi ń ta frozen foods òun náà ń ta frozen ó ṣàwá ó ń ta frozen foods ó ta provisions ó ta everything láàrin 3 months àbí 4 months ní ká sọ 375,000 naira kúrò lówó iṣẹ́ ká ló fún lówó níbo ló náwó sí jẹ́ ìwọ fóònù ẹ̀ ní ìrẹ́ níbọ̀ tó transfer owó sí bí wàá lọ fowó ṣe òkè ráṣọ wọ́n wá tún fún ní 50,000 because kò sí tọ́kì mọ̀ fún láti tà 50,000 yẹn ó jẹ́ mọ́mì mi lówó lọ san 50,000 lówó wọn gba tọ́kì mi ṣé ń gẹ̀ẹ́tì sìn pé o tún lè gbéra padà gba tí mo fún lówó lọ fowó ra fóònù ó yọ 34,000 naira náà lọ ra fóònù àwọn fóònù yìí lè ó yìí make sense nígbà yẹn kò yìí wọn 34,000 lọ ra fóònù tuntun bíbí yóò serious mọ́ mo ṣe stop yẹn pé mi ní ever láyé mi invest lé lórí money yẹn ṣàgbó táìmì yẹn àṣọ láwọn tó ń bá sọ̀rọ̀ àṣọ láwọn tó ń send owó sí tì mí o ṣe ọ̀kẹ́ mo sẹ́ pé ọmọ kan lóhun ti bí àṣọ ti bí ọmọ obìnrin already sékìtì tó ti wà GS3 as at that time tẹ́mi ò mọ̀ so ìgbà tí mi ní mi ṣe mọ́ wọ́n ìmọ̀ wa ni àwọn ò lè gbà kí ó kàn jókòó sílé wọ́n ìmọ̀ wa lọ sí ṣọ́ọ̀bù wáìn fún ó yàn dá àwọn méjèèjì orí wọn jọ mọ́lù so gbogbo tó ṣe fún yẹn àṣẹ ìbí ìgbà lápò tá a mọ̀ ó ìjọ táwọn lápò wá bá wa pò tó wá bá pò èmi ṣe mọ̀ kó gba lápò mo bá tó fọrùn lẹ̀ mo tó bá ń sọnù lápò ẹ̀ but mi ò tí ì mọ̀ ń gbà yẹn pé ó ti bímọ síbì kan àwọn èrè kan wà tó ń rìn gbà yẹn tí ò ṣe é rí ọmọ kan dédé kúrò ní ṣọ́ọ̀bù a lọ gbọ́ ọmọ sílẹ̀ lọ́dọ̀ ẹ̀ tó kù fún mọ́ ìbí ní màmá aṣọ máa ṣeré ara ẹ̀ lọ ní bóyá kó lọ sọ́dọ̀ ọkùnrin àbí nǹkan bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́ àwọn nǹkan tó mọ̀ sọ ibi infidelity ó wà nù àjọṣepọ̀ mi àti ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wá sú mi so ẹni tó wá rí wàhálà tí mò ń ṣe ẹni tó rí wàhálà tí mò ń ṣe lórí ẹ̀ ó wá pè mí pé àtúnjí ò dẹ̀ ń tíra lórí ọmọ yìí o wọ́n ìjẹ́wọ̀n yìí sọ àṣírí kan fún ẹ ṣá pé kí ni ìjọ sọ fẹ́ pé òun ti bímọ obìnrin kan rí tẹ́lẹ̀ orí mi lágo ni and as at that time mo ní mọ́tò mo ní kẹ̀kẹ́ so mo ní sport bike kan mo lọ ọ̀dà civic kan gbà yẹn kẹ̀kẹ́ yẹn ni mo wá gbé wá sí ìgboro Ègbè ìdẹ ni mo ń gbé ìtẹ̀tí parí lé mi gbà because ibi tí mo lọ ń gbé ẹ̀ sáìtì mi ò jìnnà síbẹ̀ so mo ń gbé bẹ̀ pé máa lè máa fi ṣe sáìtì mi ni kẹ̀kẹ́ ni mo wà bẹ́ẹ̀ wọ́n yẹ sọ fún mi pé ó ti bímọ nìyẹn ìgbà tí mo lọ lé díẹ̀ ló kù lórí bridge Lagos garage àgbàlẹ́kọ̀ọ́ yẹn díẹ̀ ló kù kí mọ́tò pa ọ̀tá mi dà mo ronú délé mi pé ó bímọ kìíní fún mi ó ò jẹ́wọ́ ó bímọ kejì fún mi ó believe bá ṣe ní kọ́ wà tó yẹ kó share pẹ̀lú mi wàá dẹ̀ sọ màá dẹ̀ pọ́ bá sọ fún mi gbà yẹn náà kó bímọ ó ń ṣe issue kíní ni mo rí mo wá wò pé obìnrin yìí tó bá rí kó apáyàn obìnrin tó lè keep secret yìí away from ẹni tó ń parọ́ fún kóun lọ́ọ̀fẹ́ tó bá rí kó máa pààyàn ibẹ̀ láti bẹ̀rẹ̀ tí mo ti ń sọ pé èmi àti ẹ̀ àlejò ṣe mọ́ táìmù tí mo sọ yẹn ọmọ 2 years
tó bí fún mi bẹ́ẹ̀ni. ìkejì year plus ó fa àwọn ọmọ ẹ̀ lẹ̀ fún mi. Alhamdulilayi èyí tó jẹ́ 2 years ẹ̀ ó ń lọ sí GS2 sí ọlọ́run fún mi tọ́ mo táwọn ọmọ mi lédi náà bá a ṣe sí mọ́ nìyẹn. tọkùnrin bá wá róbìnrin tó bá wá ń wúrú ìwà tó ń wù yẹn tó bá wá ń wù sóbìnrin yẹn wá lọkùnrin yẹn ò dáa. so ṣẹ́rí ìgbéyàwó is not for me. ní ilé sọ ọlọ́run lè bá ṣínà ó ṣojú mi sí èèyàn gidi o. but ìgbéyàwó is not for me because I have tried severally and I think it's just not it's not fruitful for me. mo ti try because mi ìyínra mi mo fi ọlọ́ọ̀bá mo fi ṣẹlẹ́rìí fáwọn tó bá mọ̀ mí dáadáa mi ìmọ̀ platform tẹ́fẹ́ lókè ní sí they will comment on it and tell you more about me. I'm a very loving soul. I like to care for people. I like to take care of people. I like to love. I don't get them in return. I don't get those things in return. Wow. So I think by being single, I'm getting my joy from. Mo ń derive joy from it. It's not as if it's okay. Because a responsible person does not have to be single. But at the same time, you cannot force things. You know, the force nǹkan tó wà possible. I believe if God says I will still find a jewel for myself, definitely it will come to me. So that's my status for now. I'm a single father. Wow. I have beautiful girls and I have boys. I have 2 boys. I have 2 girls. Wow. Ìyá ọmọ yìí látìgbà tẹ́ ti wá sọ pé ẹ ti kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Ǹjẹ́ ṣé wọ́n lórí ọ̀fẹ́ láti bá ọmọ yìí sọ̀rọ̀? Ṣé wọ́n bojú wẹ̀yìn ṣá? Olóòtú gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan yẹn tó bá yẹ pé ó farabalẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ó possible kí n ti gbà padà. Because inú mi tètè máa ń rọ̀. Gbogbo táyà tí mo sọ fún yín yẹn títí di last year 2 years ago on second floor. Kò ń ta sí wa. Àwa náà dẹ̀ lọ́ba pé nǹkan báyà nídìí. Ṣé ń tọ́ ọmọ wà lọ́wọ́ mi? Ta mọ ibi tó ń gbé kó tó di pé ó travel? Ta mọ ibi tó ń gbé? Tí mo tún máa ọmọ lọ kí. Because tẹ bá ní pé ẹ fẹ́ tọ́ ọmọ fún ara yín kò sí bẹ́ẹ̀ ṣe máa tọ́ ọmọ yẹn tó kó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ tọ́ tọ́mọ bá dàgbà tó bá lọ báyìí kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Bẹ́ẹ̀ni. Òun ni mo rò tí mo fi wò pé Ọlọ́run rínú pé èmi ni mò ń ṣe kí n má wàá ro ìwà ìyá ẹ̀. Mo máa ń jẹ́ káwọn ọmọ yẹn kọ́ lọ máa wù ú. Níjọ́ kan ló sọ fún security ibi tó ń gbé pé tá bá ti wá kọ́lé wa dànù bí ajá. Ìyẹn ìyàwó yín ló sọ bẹ́ẹ̀. I'm telling you. So ọmọ yẹn wá ní convulsion ọjọ́ kan it was a Thursday mi ò rántí déètì yẹn mọ́ but Thursday níjọ́ yẹn à ń ṣe naming ceremony ìkan náà àwọn ọmọ àbúrò mi lọ́wọ́ ni mo wà nù restroom níbi iṣẹ́ mi ni mo gbọ́ tí kọ́kọ́ jábọ́ ní toilet kí ló jábọ́ tó le tó yìí ìgbà tí máa débẹ̀ ọmọ mi ní convulsion mú mọ́ bẹ́ẹ̀ èyí tó jẹ́ ọmọkùnrin kejì kékeré ní bá gbé lọ hospital wọ́n admit ẹ̀ hospital mo pè yá ó ní tàbá àwọn ibi tó wà mí ìkú ní kó wá bá mi náwó èmi mò ń sùn táwọn ọmọ mi lọ́sítù ó jẹ́ pé ìyá mi pé tó ó pè ìyá ó tèkẹ̀ ní more than 3 hours kó tó wá sọ́sítù wá wo ọmọ yẹn ẹ mọ drip wọn fọmọ yẹn drip lọ́wọ́ ìgbà tó di lóru ìgbà tí mi ò sùn ìdẹ̀wọ̀n mi ò rọrùn sùn mo monitor ọmọ so ọ̀sán bí a mo lè sáré fi take nap bí tí mo ti ń sùn àṣẹ ọmọ mi ti fa syringe yẹn kúrò ní ọwọ́ ẹ̀jẹ̀ ti ń kún lórí bẹ́ẹ̀dì lára ọmọ ẹ̀jẹ̀ ti soak ó ti tick mọ́ ní bẹ́ẹ̀ lára ọmọ Ọlọ́run sọ pé mo kàn ní para ọmọ yẹn tutù ni mo rí wẹ́jẹ̀ ní bá ké lọ bá dókítà wọ́n ní ohun tí mi ò sùn ní pé táni mo sáré yẹn sùn ní màá monitor ọmọ yẹn pé táì mo fi ń sùn yẹn pé mi mọ̀ ọmọ yẹn ti bleed tó yẹ pé ìyá ẹ̀ ń kọ̀ bàbá tún gbéra bàbá tún kàlọ́ pé ìyá lọ́lé abájá bí mo ṣe stop àti màá lọ sọ́dọ̀ mo fẹ́ lọ pè ìyá ènìyàn o èmi mò ń náwó o èmi mò ń take care ọmọ o pampers àwọn ọmọ mi kò sí tó rà fún wọn rí o ó ti gbá àwọn ọmọ yẹn sílẹ̀ ó tó gbá àwọn sílẹ̀ yẹ kẹtẹ̀ mọ̀ pé mi mọ̀ àwọn pampers ó tún wá gbá àwọn ọmọ sílẹ̀ nìyẹn kò ṣe bí wá pé pin ẹ̀ papọ̀ mọ́ àwọn ọmọ mi ṣùgbọ́n ìgbà tá èmi bínú wà tó di last year ó pè ó bẹ̀ mí mo dáríjì ọ̀pọ̀ sí Nàìjíríà ó bẹ̀ mí mo dáríjì in fact ní fídíò kan yẹn jẹ́ ó pè ìyá ẹ̀ náà bẹ̀ mí ó náà ti tán ó ní because tí bá nípa àwọn ọmọ ní close mọ́ ẹ táwọn ọmọ bá lọ sí school tó bá gbọ́dọ̀ school àhú ẹ̀ gan
mo ní so èmi ò sínú gbogbo yẹn but kó máa rókè lọ́kàn ẹ̀ pé o ò ṣe fáwọn ọmọ yìí o so àtìgbà yẹn ẹ̀yà tó bá ní 5,000 á sẹ́ǹdẹ̀ ṣóhun làwọn ọmọ mi fi ń jẹun tó bá ní 10,000 á sẹ́ǹdẹ̀ ṣùgbọ́n wá surprise mi but àgbà tó ti surprise mi yẹn náà it's just like mo fún ẹ mo gbà padà wọ́n surprise mi àtàwọn ọmọ yẹn máa wọlé ní GS1 ní ọdún yìí ó sẹ́ǹdẹ̀ 100,000 mo rò bóyá ó tiẹ̀ ti ń change ní ẹ lárí mọ́ so ọ̀rọ̀ obìnrin èmi sì gbà fọlọ́run kọ́lọ́run fún mi láwọn ọmọ mi tán ẹ má kábàámọ̀ lórí wọn àmì àṣọ Ọlọ́run ìgbìyànjú yẹn lèmi ń ṣe òun ni ó bá mi débi tí mo wà. ó ní fọ́nrán kan tí mo bá pàdé nínú àwọn àgbà eléré orí ìtàgé ni wọ́n tí wọ́n sọ pé ẹ̀mí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti kọ́kọ́ sílẹ̀ tí ẹni tí mò ń sọ yìí tó tún wá jáde lẹ́jọ́ ìta tó sọ pé àwọn yìí tún fẹ́ ṣe kíni àwọn tún fẹ́ rìnrìn àjò ìfẹ́ pé táwọn bá rí ẹni tó yẹ pé àwọn nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ìbéèrè mi sí ni pé ẹni tí mò ń sọ yìí Bukky Wright ni ẹni tí mò ń sọ yìí gẹ́gẹ́ bíi pé single father lẹ́yìn ǹjẹ́ tí wọ́n bá rí lọ́dọ̀ pé ò nífẹ̀ẹ́ sí ẹni yìí ǹjẹ́ ṣé tí wọ́n bá kọ̀ sí ǹjẹ́ ṣé máa tẹ́wọ́ gbà wọ́n gẹ́gẹ́ bí bóyá kẹjọ wá ṣe lọ́kọ láya. Love encapsulates everything. Love takes over everything in life. I've once dated someone who is older than me for 3 years. Kò jẹ́ big deal lójú tèmi o. At least Agatha was older than me for 3 years. From here, I showed her love. But why we went our different way was because she was too bossy. Ó mama wò pé mo ju ẹni yìí lọ náà. So if you, the younger one, tó jẹ́ pé ọkọ ẹ̀, this thing is not good. I don't want you to touch it. A máa sọ fún ẹ pé, what are you telling me? Ọ̀pọ̀ ń lo chance pé torí òun ju ẹ lọ. Mo ti try ẹ̀ rí. Wọ́n máa wà bossy. Tẹ́ bá fẹ́ correct wọn, they will not eat to eat. They will tell you that nǹkan táwọn sọ yẹn ló máa ìmúlẹ̀. Just because they are older than you. Tí yẹn ò bá sí ń bẹ̀, kò sẹ́ni tí mi ò lè fẹ́ o. In as much we are talking about love. Ìfẹ́ ni. And me o as a person o, tí bá fẹ́yàn lẹ́ni, I don't hide the person. I will show it. There is no way I can't show my love to the person. And I will submit myself. Bí mo wà yín sí bí mi ṣe lẹ́yìn tí mo fẹ́ ẹ̀sìn. Girlfriend báwa mo ní girlfriend. Mo lè ní girlfriend. It is because I am not in a serious relationship. But tí bá wà into a serious relationship, ó máa hard fún mi láti gbé call obìnrin. Ó máa hard fún mi láti sọ pé mo fẹ́ ní concubine níta. Because man believe pé tí bá ní ibi mo máa sọ fún. Tí bá ní concubine níta, máa fọ́ra mi sọ fẹ́ ni pé mo máa ṣe kọ́kọ́ lẹ́yìn ẹ̀. Ó ṣẹlẹ̀ sí mi náà nígbà tí mo wà lóṣù náà. First love mi, àjọ kúrò secondary school. So ibi tó ń gbé, Showcase White House ló ń gbé ní Ìjẹ̀bú-Igbó. Èmi ń gbé ní Àgọ́. Kò wá síjọ́ kan tí mi kì í fojú kan. So that particular day, meanwhile, ó ti máa ń sọ fún mi kó fẹ́ introduce guy kan sí mi. Ọ̀rẹ́ òun ni. Ọ̀rẹ́ mọ̀ nǹkan tèmi kàn fi ọkàn mi fi balẹ̀ ni pé virgin ni now. Virgin ni bèbí mi ìfẹ́ dárúkọ ẹ̀. Virgin ni bèbí kò lè fuck mi hàn. Èmi náà wá ń tọ́jú virgin yẹn pé at least máa farabalẹ̀ ṣe normal ìjọ tó lọ́nà bá ní kó ṣẹlẹ̀ ni. So máa ń bínú tó bá ti sọ pé mo introduce ọkùnrin sí mi ní òwúrọ̀ ìbìnrin introduce mi ọkùnrin bá introduce mi. But torí pé mo love ẹ̀, mo wá accept láti meet ẹni yẹn. Àṣẹ máa padà shoot ara mi lẹ́sẹ̀. Mo wá accept láti meet ẹni yẹn. Mo wá rí ọ̀rẹ́ Maria. Oh fuck. Ọ̀rẹ́ Maria. So ó wá di ọ̀rẹ́ tèmi náà. Níjọ́ kan mo wá lọ wo nílé mi wá bá nílé. Meanwhile, àti by later April 29, that was on Thursday 2004. The Bible calendar yìí. April 29, Thursday 2004 was the day I was able to like meet with Maria as boyfriend and girlfriend that we had things together. So a week after that time, she fell sick. I think she was pregnant because of that thing we had. So
I don't know. I went to her place in Lagos. Mo lọ bá àwọn parent ẹ̀, mo lọ bá gba àwọn kankan wálé. Ẹ̀mọ̀ obìnrin máa mọ báyìí máa ń dọ́gbọ́n ara wọn if they don't want something now. Maybe she later went about and whatever. So mo wá délé ẹ̀, ẹni tó lára àwọn ìyá tí mo bá lọ sí Èkó, mo máa dé tí mi ò bá ń lé. Bí mo ṣe ní kí n lọ sí ọ̀dọ̀ àwọn Jíbọ́lá yẹn nìyẹn. Mo bá yẹn tó gbórí lé lẹ́sẹ̀. Òun bá ń ta pimples lójú. Orí mi lágo. Ibẹ̀ mo ti mọ̀ pé issue ti ń wà. So aṣá argue àtúnṣẹ́tù ẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀bẹ̀ tí mo ní mi ò ṣe mọ́ ni mo tún ní mo máa ṣe. Because I love that. So ó wá lọ sí Ìjẹ̀bú Òde. Wọ́n lọ fún bar shift kan Ìjẹ̀bú Òde. Èmi ti wà nílé ẹ̀. Mo wá pè wá lóhùn bọ̀ pa wọn lọ sí bar shift. Èmi bá jókòó. Aṣá àwọn guys fẹ́ trap fún mi ni. Torí mi kì í smoke. Ṣíṣà ni mo ṣe ń fa ṣíṣà ni. Mi ń smoke. Ó wá ní wọ́n ní kémi ra ẹmu sílẹ̀ fáwọn. Bóyá wọ́n ti miss nǹkan sẹ́mu yẹn mi mọ́. Mo ṣáà fún wọn lóbi kọ́ lọ ra ẹmu keg 25 litre yẹn. Wọ́n ra àkọsí change wà lọ́wọ́ mi. Òun ṣáà náà ní ìdàgbàsókè mo ṣáà ń ṣe fàájì fún wọn. Mo ti wá mọ ẹmu yẹn débi pé ojú mi ti lẹ́rì. Àwọn náà tí wọ́n á rí ìdí mi kódà pé bọ́bọ́ yìí ti ń high. Wọ́n ní ṣé káwọn fún mi ní cigarette ni. Ẹmọ yẹn tó ti high. Èmi náà mo ti believe pé mo ti flow ẹmu wá. Wọ́n ṣe fún mi cigarette mo ṣáà yẹn fa cigarette mi fa cigarette ni. Ibi tí mo ti ń fa cigarette mo ti gbóhùn Maria. Mo ń bọ̀. Mo sáwọ bedroom àwọn people yẹn nìyẹn. Bedroom yẹn mo ti ní kó bá mi ra brush. Kó bá mi ra toothpaste. Mo ṣáà ń fọ gbogbo ẹnu mi. Maria kan wá bá mi mọ́nu bedroom ni. Inú bedroom mo ti ń jẹ́ fún mi kó jọ kó bá mi lóko mo ti smoke. Ó ṣáà bínú sí mi gan, ó ṣáà tí ẹ̀ fún mi gan, wá ní pé eré wo mò ń bá àwọn Jíbọ́lá ṣe. Àṣẹ boyfriend ẹ̀ ní Jíbọ́lá. Ẹ ti understand? Eré wo mò ń bá àwọn Jíbọ́lá ṣe. Bóyá ó believe pé yẹn ti máa sọ̀rọ̀ èmi fún mi. Pé kémi àti Jíbọ́lá tó lè close débi pé wọ́n ṣe fàájì fún mi wọ́n. Ṣáà yẹ para nìyẹn. Ṣáà lè kó má bèrè. Àwa continue padà. Ìgbà tí mo dé lé Jíbọ́lá ń jọ mi. Mi ò rọ́ òun lé. Kí ni mo bá wọn? Ó ti yé yín. Mo gbà fọ́lọ́run nìyẹn. Mo tún ṣe ní mi ṣe. Mo tún ṣe ní mo máa ṣe nìyẹn. Torí mo nífẹ̀ẹ́. Mo tún sáré wò pé gbogbo ọ̀ṣẹ̀ náà mi rí. I still love you. Ó wá ní irọ́ ni. Pé tí mo ti lè sọ nǹkan tí mo sọ yẹn. Pé tí òun bá fẹ́ mi padà mo kàn fẹ́ use and dump mo ní. Títí di mo yẹn bá yín sọ̀rọ̀ yìí. Nǹkan tí mo regret jù láyé ni pé kò work ní relationship ìmọ̀ àti ẹ̀ because I sacrificed a lot for her. I sacrificed a lot for her. Everything is not money. But I sacrificed a lot. I laid down my life for her. Ẹ ti rí ibi tí there are things tó yẹ pé obìnrin èmi ò lè ṣe fọ́kùnrin. Ọkùnrin èmi ò lè ṣe fọ́bìnrin that I did for her. I'm not saying I was giving her money. But everything that has to do with love, I showed her. So, ó ti live life, ó ti bímọ, ó wà UK sí, ó ti live life, ó ti bímọ, life goes on. Wow. So, ẹ wo nǹkan tí mo ti pass through. Mo tún ṣe mí, mo tún ẹ mọ̀. Tí èyí tó ṣẹlẹ̀ yìí, it's just like what you have been experiencing before. So, it's like it's a repetition of what you have been saying. So, if I'm not saying that my being single, I think for now is okay by me. I think I have my points. So, if I need any girlfriend, I have a lot of people disturbing my DM through my TikTok account. If I need them, I can be having them, but I'm a paragba bed fayon. If this one wants to come to you, you allow her. You have this thing with her. Another one wants to come, you still allow her. You have with her. I'm a paragba bed in hospital. I will need them to live life one because I don't take polo lumare. So that's just life. Wow. Ẹ ṣeun gan. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ n sáré béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe wà ń sìn kẹ́ wá pàdé obìnrin, kẹ́ wá hàn pé torí ìfẹ́ tí ẹ ní sí, kẹ́ wá fi gbogbo owó tí ẹ ní, kẹ́ wá fi rán lọ ìlú òyìnbó ní pé kó máa lọ. Ní pé tó bá yá o, ẹ wá bá lọ́hùn pẹ̀lú gbogbo owó tí ẹ ní. Kódà kó tún dọ̀hùn kẹ́ tún máa ṣiṣẹ́ ní bíbá kẹ́ tún máa send owó sí lọ́hùn. Torí pé kò sí balance náà. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ṣe lè ṣírò ẹ̀ láyé tí ẹ wá ń sìn? Olóòtú mi lè ṣe. Kí ni ìdí tí ẹ lè ṣe? Ìdí tí mi ṣe lè ṣe ni pé tó bá ní kóbìnrin lè fẹ́ yàn, mo ti rí ìfẹ́ obìnrin dáadáa. Pé obìnrin lè fẹ́ mi, mo ti rí but kí ló gbẹ̀yìn. Ẹ understand? Ó yé mi.
nǹkan tẹ́ni yẹn fẹ́ ṣò fún mi ìfẹ́ ni bẹ́ẹ̀ni mo ti ní experience ìfẹ́ obìnrin rí tó bá ṣe pé àwọn tó máa ń kó síyàn lórí that particular lady tẹ́ ń sọ̀rọ̀ yìí ó lè love mi lóòótọ́ end to heart ó lè love me down to heart but in the course of pé wọ́n ń kọ̀rẹ́ àbẹ́lẹ̀ yìí ẹ̀mọ̀ ó lè má lọ rẹ̀ kó tó kó kúrò ní Naija bẹ́ẹ̀ni tó bá dán kò sí bóyá máa pẹ́ tó máa léèyàn kan tó máa ṣe bí ọ̀rẹ́ sí bẹ́ẹ̀ni ọ̀rẹ́ yẹn gọgọgọgọgọ behavioral pattern ẹ̀ lè máa wà òkè character ẹ̀ lè máa dà but friendship lọ́jọ́ ń ṣe ibẹ̀ lọ́rẹ́ yẹn ti máa instigate bọ́ ìjọba máa jáde wọ́n jáde ní day one bóyá ọkùnrin yẹn ask ẹ̀ out kò fún chance ó ń sọ fọ́ọ̀rẹ́ yẹn pé òun lẹ́ni tó ń fẹ́ Naija ọ̀rẹ́ ẹ̀ ló máa bá fún lórí ẹtẹ́sọ̀ pé ẹni tó ń fẹ́ Naija jẹ́ òun ló ń bọ̀ ṣé ó máa para ẹni ẹni tó ń fẹ́ Naija gangan ó possible kò yẹ pé ó lẹ́lómi tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n kàn ń wo bí tó ń wá pé ó love ṣe rí obìnrin brain wọn ó wà so flexible gan ó ṣe ń change kíákíá ṣọ́rọ̀ mi yé yín òun náà máa ní first thinking pé ẹ̀pẹ́ nìyí ṣe ọ̀rọ̀ àwọn tó wá ti lady yẹn náà á ti set àwọn guys kan pé kọ́ńtà láti wú ẹ̀ bóyá ó máa gbọ́ sí wọn lẹ́nu gbogbo nǹkan tí ó bá lè fi entice ẹ̀ á máa ṣe fún ọkùnrin tó wà kẹrin aṣọ́kò òun wà kẹrin obìnrin á máa rí ibẹ̀ lóbìnrin máa ti máa ní orientation pé ẹ wá eléyìí kò sí bí akébí fẹ́ fowó gbé wá ìlú ìlú wà already and he's doing fine òun ṣe máa fowó gbé wọ wá àbí kẹ́kọ̀ọ́ yẹ pé máa wò pé ìwọ tó wà lọ́hùn náà òun délé ẹ̀kọ́ máa rí pé nọ́mbà ènìyàn ò lọ mọ́ nọ́mbà lédìyàn ò ní lọ mọ́ ó ti ní kò ṣe mí nìyẹn mo léyàn tó yẹ pé báyẹn sọ̀rọ̀ yìí ẹni yẹn kò wà mentally stable mọ́ US ló wà tẹ́lẹ̀ in fact US citizen ni ó pẹ́ sọ́yìn náà ni ó ṣàwójọ ó fa lédì yẹn lọ sí abroad níwà lédì yẹn ti bímọ kan nígbà tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀rọ kòró ó fa lédì lọ sí abroad lédì yẹn dà abroad tán ó bẹ́ẹ̀ lómi lọ ni ọba yẹn rán man wọ́n deport ẹ̀ wá sí Naija ni wọ́n deport ẹ̀ wọ́n ní láti mú wálé padà wá fún ìtọ́jú ni ẹni yẹn mo yín bá yín sọ̀rọ̀ láti padà ti mú wá láti 2015 tó ti mú wá ó padà sá ó yìí ní pálí ẹ̀ o padà sí US but because wọ́n fẹ́ make sure kó wà okay kó tó lè lọ padà kó tí wà okay dọ́là ẹ mọ̀ nǹkan tó ti dàrú nù cerebrum ẹ̀ ti fọ́ kí ni tẹ̀ ń wè pé ìjẹ́ ọpọlọ tẹ̀ ń sọ tá à ń pè lọ́pọlọ bí ọpọlọ ẹ mọ̀ tó bá tẹ ọpọlọ ó ṣe máa rí ni tó bá gbóná gbà mí veins blood veins ẹ kò ní rú òbí yẹ kó tó bá dẹ̀ ti seize brain ó máa ṣiṣẹ́ ṣe ni omi ì lè ṣe ó bẹ́tà o kájọ lọ bọ̀ pé ìwọ máa lọ àbí kẹ̀kẹ́ mi náà lọ kí wọ́n náà máa ní routine kì yẹn because ọkùnrin náà lè lọ ọkùnrin náà wò pé wò ṣe mí ṣe rí sábàbí ní gbogbo kan omi ì lè gbà pé èèyàn kankan lọ kébí kẹta wọn ni mo lọ àjọ máa lọ ni bóyá jẹ́ mi lè gbá. ẹ ṣeun gan láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé jẹ́ ṣe rántí ijọ́ tó ní yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. mo bẹ̀rẹ̀ eré ìtàgé ìjọ́ tí mi dùn ní ìjọ́ tí mo kọ́ ṣe first cinema mi. first cinema. tí mo ṣe cinema èmi kọ́ mo ní. ṣe àwọn pé my deputy to location manager is $7. And we spent 45 days on the set shooting that movie. I was so happy because I was given the privilege to bring in people that are interested in acting. Tínú mi dùn sí jù ní pé àwọn kan ti wà tó ń wọ́n kọ́ máa heart Ọlọ́run lò mí láti mú wọn wọlé. Àwọn kan join association through ẹ̀. Àwọn kan ò join. But the fact still remains that we have millions of people that are willing to be actors. Out of that millions, I was able to bring in some people into the system. So I think I was so happy during that time. And that has been my joy ever. Wow. And it has always been continuing. Because any iṣẹ́, mo máa apply fáwọn èèyàn. Ẹ mọ̀, èmi ní chance ni, mo dẹ̀ ní connection lèmi ṣe ráyè easy fẹ́ mi. Àwọn kan ò ní connection yẹn.
so àwọn kan ní connection yẹn through me wọ́n dẹ̀ achieve nǹkan tó fẹ́. I understand me say. Bẹ́ẹ̀ni. I was able to impart on others. Wow. Help one, that person you help should help other person. That person should help another 2 persons. So as time goes on, the volume of people you have helped will have increased. Wow. Ẹ ṣeun gan. Kò sí bí èèyàn ṣe máa níjọ́ tí inú ẹ̀ dùn tí kò ní tìdàkejì. Kí ló ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà lọ? Ǹjẹ́ ṣó wà? Bóyá ìjọ́ tí inú yín bàjẹ́. Ìjọ́ tí inú mi bàjẹ́. Ìjọ́ tí mi àti Maria ò fẹ́ra mọ́. Wọ́n ló bà mí ló jẹ́ jù nìyẹn. Ìjọ́ tí because this particular Maria I'm talking about, I took her as the only person in my life. Tàbáyà àwọn parents mi kúrò. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi láyé yìí. Gbogbo mi sẹ́pà àwọn nǹkan worst, àwọn nǹkan ṣe kí ní ṣọ́ọ̀bù jó. Kò síjọ́ tí inú mi bàjẹ́ ju ìjọ́ pé ìfẹ́ tí mo ti believe pé ó máa last. Kò last. Ó dẹ̀ affect me up till date because mi ever láyé mi wò rí ipe mo máa fẹ́ ju ìyàwó kan lọ. Ìrìnàjò yẹn dẹ̀ wọ́ látòrí Maria. Ìrìnàjò yẹn wọ́ látòrí ẹ̀. So that is the only day that happened to be my saddest day in life. Wow. Ẹ ṣeun gan-an. Gẹ́gẹ́ bí ohun tí ẹ sọ fún wa ni pé ẹ pẹ̀lú àwọn èèyàn tó yẹ pé wọ́n jọ agbátẹrù 7 Doors. Ń bu gangan lọ ti yaṣẹ́ náà. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń wò pé àbí ìlú òkè ni. Torí gbogbo bí wọ́n ṣe àwọn design bó ṣe yà àwọn nǹkan kan nínú iṣẹ́ yẹn ìlú gbogbo lọ ti ṣe. Wọ́n yà ń Ìjẹ̀bú Òde. Wọ́n yà lọ́dọ̀gbólú. Wọ́n yà lọ́ṣun state. Ìjẹ̀bú Òde lọ́dọ̀gbólú Ọ̀ṣun state àwọn tó ti yà 7 Doors yẹn. Ibi òkè táwọn èèyàn ti ń jábọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ọ̀ṣun state. Orí òkúta yẹn ló ti yà. Ilé tí àǹtí Rónkẹ́ ti lọ ká bàbá Ọ̀tún láti Ọ̀gá Bello. Bẹ́ẹ̀ni. Ó ti lọ tí wọ́n àti gáì kan ti lọ ń bá wọn sọ̀rọ̀ lókè pé tẹ́kọ̀ bọ́ta wọ́n máa lò wọ́n. Ilé Jẹ́ríkò ní Odògbólú ni. Gbogbo ètò kù Ìjẹ̀bú Òde láti yà. Àyà ní Ajégúnlẹ̀ after our village kan lájégúnlẹ̀. Gbogbo ètò kù ní Ìjẹ̀bú Òde. Ilé Kúkú wà ń bẹ. Ilé Odùtọ́lá wà ń bẹ. Ilé Bọ́bádára náà wà ń bẹ. Àwọn tó ti yà nìyẹn. Ẹ ṣeun gan-an. Láti mú àwọn nǹkan tá a ti ń sọ wá sí ìdánidúró, a rí pé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti ń gbáradì fún ojúde ọba. Ọlọ́run o. A dẹ̀ rí pé àwọn tí Ẹ̀gbá wọ́n ti ṣe ọdún Lísàbí kọjá. Ṣé a máa sọ pé Lísàbí ló ń lé ojúde ọba ni àbí ojúde ọba ló ń lé Lísàbí? Olótù ẹ ń ṣọmọ kékeré bẹ́ẹ̀ bá ti ẹ ń ṣọmọ Ìjẹ̀bú Òde ẹ máa gbọ́n pa Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ni. Originator ojúde ọba Ìjẹ̀bú Òde. Originator. Bẹ́ẹ̀ni. Wọ́n wí kọ́ lójúde ọba. Ìjẹ̀bú ọdún méjì náà ń ṣe Ìjẹ̀bú Òde tí yẹ pé ó máa ń wide gan. Ó dẹ̀ yẹ pé ó wà global. Ọdún méjì náà ń ṣe Ìjẹ̀bú Òde. Wọ́n ti right of ẹyọ kan. Ọbàntadé àtọ́júde ọba. Ojúde ọba àwọn white máa wá from anywhere in the country. I mean in the outside country. They visit. They make it as a tourism center. Ojúde ọba yẹn nìkan. Bẹ́ẹ̀ni. Tourism event wọ́n fẹ́ wá wò ó pé no ó wà historic, let me go and cover this place. I want to be showing you. I understand. Bẹ́ẹ̀ni. Ṣé ojúde ọba ó ṣe wá láyé ìgbà yẹn máa sọ ìtumọ̀. Kó tó fa ojúde ọba máa sọ fún yín. Ẹ lè mọ̀ pé gbogbo àwọn ìlú tó kù tó ń ṣojúde ọba yẹn. Bẹ́ẹ̀ni. Àyàbá ni and again wọ́n emulate nǹkan táwọn ń ṣe ni. Wọ́n ò lè bá. Torí ẹ mọ̀ kíní èmi mo ní. Bẹ́ẹ̀ni. Ó yàtọ̀ sí pé kíní mo ya because ẹni tó ní nǹkan máa ṣe bó ṣe máa ń ṣe àwọn tó bá adopt style yẹn wọn ò lè perfect ẹgbẹ́ àwọn tó ní. Bẹ́ẹ̀ni. Ojúde ọba òdèdè ṣẹlẹ̀ o.
ó ti wà látàyè àtijọ́. Bí ó ṣe ṣẹlẹ̀ rí, ẹ lè ti gbọ́ nùtàn rí pé wọ́n ja ogun kan Ìjẹ̀bú Òde. Ogun Ìmàgàn War. That was 1892. From May to August. Lọ́jà ìjà yẹn. Tí àwọn òyìnbó tó invade Ìjẹ̀bú. From Kodó, Ẹ̀pẹ́, tó invade Ìjẹ̀bú. Tó wá bá wa jà wọ̀. Ogun yẹn ló ń pèlè ogun Dáná Ṣùgbó. Yemoji was the battlefront then. Yemoji River. Yemoji River yẹn. Àwọn Aké ló tẹ̀dó síbẹ̀. Yemoji. Ìmàgbọ́n. Àwọn Aké Ẹ̀gbá ló tẹ̀dó sí Ìmàgbọ́n. So àwọn òyìnbó wọ́n fẹ́ wá introduce trade sí Ìjẹ̀bú. Wọ́n lè gbé missionary wá. So àwa ò ní ìdẹ̀ because it was formerly Ìjẹ̀bú Kingdom, not Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Kingdom ni. Wọ́n ṣáà wá láìmọye gbà, we don't allow them. Àwọn náà wá fagídí wá pé they must come. So ẹ̀yìn ìgbà tí wọ́n jàjà yẹn tán, ọba Àwùjalẹ̀ Adésínbọ̀ tún wáṣẹ. Ṣọ́rọ̀ mi yé, ìyẹn ló jẹ ní ẹ̀yìn ọba Adémúyẹ̀wò Fìdípọ̀tẹ̀. Ọba Adémúyẹ̀wò Fìdípọ̀tẹ̀ fi oyè sílẹ̀ ni. He left on exile. Ó ti yé yín sìn. Ẹ̀yìn ìgbà yẹn ni ọba Adéwálé Adésínbọ̀ Àpókí tún wáṣẹ tó jẹ Àwùjalẹ̀. So ìgbà tó ja ogun yẹn tán, àti ní Christian àti ní Muslim. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó introduce Muslim, tó introduce Islam, Akáyọ̀dé ló ń pè wọ́n, Alájì Akáyọ̀dé, Àfà Akáyọ̀dé lẹni tó introduce Islam sí Ìjẹ̀bú. Wọ́n lè kúrò lù tẹ́lẹ̀ ni. Ṣọ́rọ̀ mi yé yín? Wọ́n lè kúrò lù because ìṣẹ̀ṣe ni. À ń ṣe Òṣùgbó, wọ́n ṣe ń bí. So ìgbà tó yọ̀dẹ̀ ti ṣẹlẹ̀ tó ti pé wọ́n ti mú Christianity wọlé, wọ́n pè ẹni yẹn padà. Ìyẹn bàbá tó lè kúrò lù, wọ́n pè padà. Ọba wa wò pé kí lòun lè ṣe? Ìyẹn Àwùjalẹ̀. Ok, jẹ́ kí n fún àwọn Kristẹni níbí kan, kó lọ kọ́ ṣọ́ọ̀ṣì síbẹ̀ kó máa ṣe sí. Jẹ́ kí n fún àwọn Mùsùlùmí níbí kan, kó máa kí Yídì bẹ̀. Wọ́n fún Mùsùlùmí ní Etí Ìtàlẹ̀, wọ́n kọ́ Yídì síbẹ̀. Wọ́n fún Kristẹni ní Ìtàlópè Church. Ìtàlópè yẹn yìí wà bẹ́ẹ̀ títí dé ní Emmanuel Church. Ìsáàdì bẹ́ẹ̀ tó bá mi yẹn. Sáàdì bẹ́ẹ̀ yẹn ni. Wọ́n fún wọn as the first church. Ní Ìjẹ̀bú Òde. Ní Ìjẹ̀bú. The Yídì was given to the Muslim people. So ìgbà tó wá ṣe kí ni ẹ tán, ọwọ́ àwọn òpókè fine, ọba tó lè ṣerú nǹkan báyìí fún wa. Every third day of Iléyá, ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ wọn, ká lọ máa pay homage. So kò ń ṣe Muslim ló ń ṣe ojúde ọba, àti Muslim àti Kristẹni àti àwọn láyé àwọn lọ́jọ́ ń ṣe ojúde ọba. So why they go there is because the Àwùjalẹ̀ has given them space to do religion of their choices. So tẹ́ bá notice, tẹ́ bá wá sí ojúde ọba yẹn, ẹ máa rí pé àwọn èèyàn máa jó lọ. Tó bá débi tí Àwùjalẹ̀ wà, àwọn kan máa dúró, àwọn kan máa gun òkè, wọ́n máa lọ gbàwúre. Wọ́n lọ òkè yẹn, wọ́n lọ ṣe thank you sir. Kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ yín o. Ìgbà yẹn ayé túbọ̀ tù wá lára o. Òun lọ ń ṣe lókè yẹn. Òṣèlú àwọ̀kọ̀ dédé lọ ń kíyàn lókè. Bó ṣe wà látàyé, lọ́ tún ṣe continue yẹn. Ṣọ́rọ̀ mi yé yín? Wọ́n revive ẹ̀, ó kú ńgbà kan. Ojúde ọba, wọ́n stop ẹ̀ ńgbà kan. Wọ́n ṣètò wá revive ẹ̀ ní 1959. Ní ojúde ọba bí kò tún máa tún ṣe padà. Wọ́n ṣe àpàdà tún ṣe ní 1959. Ẹ̀yìn ìgbà yẹn làwọn Ṣọ́yè, Balógun Ṣọ́yè náà dìde. Balógun Ṣọ́yè yẹn ní ẹṣin kan nígbà tá à ń sọ yìí. Ẹṣin yẹn ga. Gbogbo ẹni tó bá káyà lára ẹṣin yẹn wọ́n máa ń wò ni. Ẹṣin yẹn ga. Ẹṣin yẹn ó kàn máa dá máa jó. Ó kàn máa dá máa jó ni. Bóyá ga tó. Ẹṣin yẹn one in all ni. Just one of its kind ló wà jẹ́ gbogbo yẹn. So ṣe ti wá rí pé ojúde ọba Ìjẹ̀bú lónìí. Ọ̀sán fi ń pay homage sáwùjalẹ̀ ni fún àwọn nǹkan méjì tí mo ní wọ́n ṣe sẹ́yìn ní 1892, between 1892 to 1895.
sorry 1886 ló jẹ but 1892 ni ogun yẹn ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. So the Awùjalẹ̀ náà died in 1895. Ẹ ti understand me sìn? Bẹ́ẹ̀ni. So Ìjẹ̀bú ló ní Ojúdọba. Ṣé wàá rí tọdún yìí? Gbogbo ẹgbẹ́ ló ti ń múra lẹ̀. Gbogbo ẹgbẹ́. Kéèyàn má ní owó àti jẹun. Tó bá pẹ̀lú rẹ́gbẹ́rẹ́gbẹ́. A ti máa save lẹ̀ pé kóun lè pẹ̀lú because ẹ lè ṣákù. Tẹ́ bá wo ti last year ó wà crowded. Ibẹ̀ ẹ̀gbọ́n ọgbẹ́ èrò. Ti last year tó ṣe. Bẹ́ẹ̀ni. Main boat tó ń lò yẹn kò gba èrò rárá. Ó wà ṣókì. I dey believe pé tọdún yìí tún máa ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n at the same time kọ́ ló ń jẹ́ kó ká má ro pin ká má rí stampeding. So jẹ́ láwọn tó ṣe tiwọn nǹkan tó rí lọ́wọ́ wa ló ń ṣe. Òun ni Ìjẹ̀bú fi jọkọ̀ gbogbo wọn. So bóyá jẹ́ nìyẹn. Ìjẹ̀bú ló lójúdọba. So gbogbo tí wọ́n ṣe ní Lísàbí ó ṣe káàkiri. Èyí tó ṣe ń bàdàn yẹn ṣọ́ ṣe tẹ́lẹ̀ rí. Wọ́n ṣe. Lísàbí ṣọ́fẹ̀ lójú bẹ̀rẹ̀ rí ni. Bọ̀ Ojúdọba wọn ò tí bí bàbá mi wọn ò tí bí ìyá mi. Wọ́n ti ń ṣe. So jẹ́ àwọn nǹkan tó yẹ pé ó wà primitive. Bẹ́ẹ̀ni. No, mi lè ní wà primitive kò hold. Ó yẹ ká sọ pé bàbá ti ṣe for longer years ago wọ́n ti ń ṣe bọ̀. Táwọn kan bá ẹ̀ṣẹ̀ gbé ń sìn wọ́n adopt style wa ni. Ìjẹ̀bú ló lójúdọba. Gbogbo àwọn tó ṣe yẹn náà àwọn fẹ́ wọ́n lè bá máa build o. Bọ̀ kò sí nǹkan tó lè fi ṣe táyé máa fi parẹ́. Tó bá yọ ọwọ́ kan a máa yọ times 2 ẹ̀. Tó máa tún máa wá bọ́yìí máa lé àti bá. Bóyá jẹ́ nìyẹn. Tádẹ̀ ti fi tá ti fi àṣẹ nígbà tí wọ́n parí ti Lísàbí àti àwọn tó jẹ́ bí àwọn ọmọ Abẹ́òkúta tá bá sọ̀rọ̀ wọ́n sọ fún wọn pé nínú nǹkan tí wọ́n sọ fún wa wọ́n náà fẹ́ lé àwọn Ìjẹ̀bú léré ni. Ṣẹ́yìn náà ti gbọ́? Wọ́n sọ bẹ́ẹ̀. Ṣẹ́yìn náà ti gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ lé Ìjẹ̀bú léré ni. Iṣẹ́ àwa ṣe ń lé ni. Ìjẹ̀bú ló ní ẹwẹ̀ so. Ìjẹ̀bú. Ẹ bá gbọ́ slang kan táwọn Ìjẹ̀bú máa ń lò. Ẹ wá kí mi ń lé. Mi ìfẹ́ ṣe yín lálejò. Mo wá pe èèyàn kan. Wọ́n á béèrè ẹni yẹn wá débí. Bá mi lọ́dọ̀ ya Muri. Bá mi ra mineral wá. Àwọn pé ẹ ti gbọ́ pé mo ní kó lọ ra mineral wá. Bẹ́ẹ̀ni. Mo ti mú gò fún wọn. Bẹ́ẹ̀ni. Kó lọ fi ra mineral wá fún mi. Ẹ̀yin ò gbọ́jẹ̀bú èmi ìgbọ́jẹ̀bú. Mi mò ń ṣèjẹ̀bú. Ó rí má rà á. Kéèrì kó rà o. Tó bá rí má rà á. Tó bá rí kó rà á. Ó ti yé mi àti ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀bú wọn gbafẹ́. Wọ́n lè má máa náwó sí nǹkan mi. Ibi tí mò ń lọ fún yín nìyẹn o. Wọ́n lè má máa náwó sí nǹkan mi. Ṣé rí ká jáde ká múra ká ṣe nǹkan ẹ̀ṣọ́ Ìjẹ̀bú lóní. Ká tún wá ṣe òwò Ìjẹ̀bú lóní. Tá bá tún wá ń sọ̀rọ̀ owó Ìjẹ̀bú ni. Ìní àwọn ìlú èmi ò ní o. Ìjẹ̀bú ni. Ó yá kí ló yẹ fi ráàdùá. Ṣùgbọ́n wọ́n máa ń gbọ́ nǹkan. Àwọn ará Lísàbí tẹ́ ń sọ yẹn. Bẹ́ẹ̀ni. Kò sójúdọba tá a ṣe ń Jẹ̀bú Òde tọ́kì wá. Gbogbo ibi kan ok ṣé tó bá yẹ pé wọn wá wọn máa rí kankan tó máa lọ draw concept wọn náà. Bẹ́ẹ̀ni. Nǹkan táwọn á ń ṣe ń bí làwọn sáré wá wò. Làwọn náà fẹ́ lọ máa ṣe ìrú ẹ̀ lọ́hùn. Ṣé wàá possible kúrú àwọn tó yẹ pé táìtẹ̀ wò ní yẹ́ ẹ̀yìn sí òun lẹ rí o. Ẹ lọ ṣe tẹ́ ẹ̀ tún tí ì bá o. Táìtẹ̀ wò ẹ ti rí ẹ ti fẹ́ lọ ṣe lọ́hùn ẹ bá o. Ẹ mọ nǹkan tá à ń mú bọ̀ ń yẹ yìí o. Yìí tẹrí ń bí ẹ lọ ṣe tẹ́ ẹ̀ bá òun yìí ní rẹ́kọ̀dù tó wà lẹ́ o. Ìyí tá a máa wá ṣe ń yẹ yìí máa tún wá òun o. Ẹ bá tún wá ní ẹ tún fẹ́ bá ìyí tá a tún ṣe ń yẹ yìí a tún plan bí ti next year ṣe máa wà more unique. Ẹ yá báwo lọ ìfẹ́ bá wa wọ́n máa lé ní wọn lè bá. Òun náà ń pè náà àléébá. Aláì Ojúdọba Ìjẹ̀bú àléébá ni. Ṣùgbọ́n eléyìí tó máa ń sọ pé Ìjẹ̀bú ńlá òun ó máa ń ká mi ní ṣọ́ńkọ́ tó ń sọ pé ti Ìjẹ̀bú. Mo ti pààrọ̀ wà kan fún yín lẹ́yìn kan ẹni Ìjẹ̀bú ńlá òun ó máa ń ká gbogbo Ìjẹ̀bú kọ́ ló láhùn. Gbogbo Ìjẹ̀bú kọ́ ló láhùn. Ṣùgbọ́n owó máa ń ká mi níṣẹ́ tó sọ yẹn ni pé Ìjẹ̀bú mojú òwò wọ́n mojú owó wọ́n máa ń ṣòwò wọ́n dẹ̀ mọ̀ bó ṣe máa ń ná owó.
ṣé ẹ gẹ̀ẹ́tì sí i bẹ́ẹ̀ni. ṣé Ìjẹ̀bú tó ti jí kúrò nílé ìdájí tó ti gbajà oko lọ tó ti lọ pa owó kó wá dé padà lọ́sàn-án kéèyàn kan wà ń bà ó ní kó máa ra bíà márùn fún mi tó máa náwó ẹ̀. Ìjẹ̀bú máa rí ìrì pé òun lápá méjèèjì òun lẹ́sẹ̀ méjì òun lọ fi ṣiṣẹ́ ìwọ ní méjì òun lọ ṣiṣẹ́ oní kò máa náwó òun fún un. Ìjẹ̀bú ò làwọn àfi tó bá yẹ kó fẹ́ ká dé mugun àdẹ̀ ń ṣe mugun. Ìjẹ̀bú wọ́n máa ń bára wọn ṣe wọ́n dẹ̀ máa ń fowó bára wọn lò wọn ò láwọn àwọn tó bá ní wọ́n láwọn àwọn tíṣẹ́ ò dùn lọ́wọ́ ni wọ́n fẹ́ kọ́kọ́ máa mú wá fáwọn bóyá jẹ́ ni ìjọ̀ṣẹ́ wọ́n dẹ̀ máa ń gbéra wọn and purpose rẹ́gbẹ́rẹ́gbẹ́ tá à ń ṣe ní ẹ̀rọ tá à ń sọ pé rẹ́gbẹ́rẹ́gbẹ́ tó wọ́n ṣe kí ìwúlò importance ẹ̀ ní pé ẹ̀yin sì ẹ wá láti ibì kan mi ìmọ̀ yín rí tẹ́lẹ̀ àwọn náà wá láti ibì kan mi ìmọ̀ wọn rí tẹ́lẹ̀ àjọ wa pàdé nínú ẹgbẹ́ kan náà ṣe mo pa ti dánmọ̀ yá ó yá mo wá fẹ́ kọ́lé mo ní ìdígi ẹ̀ ń tagi mo ní ìdẹ́tọ́ máa ṣe POP lé mi àwọn náà ń ṣe POP lé mi ṣé mo pé àti ìkọ́ ti so wá pọ̀ pọ́ọ̀n kan ti wà àṣẹ ẹgbẹ́ kan náà mi ní gbé lọ fárá ta ẹ̀yin méjì lẹ máa ṣe ẹjọ́ ṣe ààyè para wa ṣèbí gbà tẹ́yìn bá ṣiṣẹ́ tẹ́yìn bá rówó tó bá ní kó dáwó lẹ́gbẹ́ ẹ rówó múlẹ̀ látàrí pé ẹ̀ ń ṣiṣẹ́ la máa ní ẹgbẹ́ ẹ̀ ń dùn mọ́ yín yàtọ̀ sí pé mo mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ yẹn o mo fi yín lẹ̀ mo lọ mẹ́lòmíì ń ta báwo lẹ ṣe fẹ́ rówó san ààyè para wa but Ìjẹ̀bú connection wà láàrin rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹlòmíì tí mi mọ̀ pé ẹgbẹ́ mi gan tá bá pàdé ń bẹ̀ tọ́lọ́ ń kẹjù mí lọ ó máa swallow pride ẹ̀ ni wàá jẹ́ kó mọ rate ẹ̀ pé fine o need help ok iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ báyìí mo ń ṣe tí bá fún ẹ lélẹ̀ ṣó o lè manage máa manage ẹjọ́ ṣé wọn ò tí help ẹni yẹn so àwọn importance tó wà ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ nìyẹn people from different homes come together as one family and they start helping each other that's how it goes. Wow. Lọ́kàn tí bá ní kí n bèrè pé nínú ojúde ọba tó ń bọ̀ lọ́nà yìí ta ló máa jẹ́ man of the moment. Tẹ́ bá ti wọ àwọn platform kan náà èmi náà ti fi gbà kan jẹ́ man of the moment náà. I have pictures on my phone. Even I have videos of at least two ojúde ọba consecutively that I was taken as one of the man of the. Wow. Ṣẹ́rí owó ni. If I had money when Oreagba was pronounced as the man of the moment, if I had money then, I'm likely to be the person. But ẹ̀ntọ́lọ́ ti kẹ́tẹ́lẹ̀ owó fi ṣe èmi jẹ́ pé aṣọ ẹgbẹ́ nìkan mo rà aṣọ ẹgbẹ́ ni mo wọ̀ tí àwọn supporting jewelry yẹn ò sí níbẹ̀ they will not see you but in 2004 I was the man of the match 2004 I have the pictures here ó go viral gidi gan. kí lẹ ṣe nígbà yẹn tó wà stand out tó fi fún yín ní. My costume one. I dance, because I'm a good dancer. I dance, my shade, everything about me made me relevant during that event. I started seeing my pictures on Twitter. People were sending to me from overseas that, Tunji, is this not you? Tunji, is this not you? It's me. So that year, 2004, among millions of people that were present there, I was part of the best in the hall. Even recently, someone still sent me another picture of that 2004. So 2005, the Martina company, they were also present. They called me, they did a photo shoot with me. They gave me their drinks to like do a little bit of advertisement for them, which I did. When I watch videos, go and watch them. You see me. Even once I step in the main bowl, I wanted to read maybe 2004 and 24. Talking about 2024, not 2004. 2024. I want to remember they were busy looking. This past one we had, some of them were looking for me. When they saw me, I've been looking for you, sir. Sir, I want to take a picture. I will show you one video here. One of the media agencies called me. That please, they want to take my video. Please, can I do for them? I'm like, fine. I'm also selling myself.
and it really travels a lot. I have the videos on my phone. Wow. So, and I'm working on this year also. Tó bá sówó, màá ṣe ìtagbára mi ká. I'm going to be part of them. Ẹ máa fi sí apá wọn. Mo ti máa fi ń pa wọ́n láti 2024 tí ẹgbẹ́ mi ti jáde. So sí ayọ̀ dẹ̀ dúró rí. So this year ó tún máa massive. So in a nutshell, ẹ ń jẹ́ kí Farouk Ọ̀rẹ́gbà pé kó mọ̀ pé ẹ fẹ́ overthrow ayé yẹn. Oníkálùkù ló láyé tiẹ̀. But máa mi ojúde ọba tá a fẹ́ ṣe. Ẹ máa mi ojúde ọba. Wow. Bàtà wọlé lẹ́ẹ̀kọ́ ṣàbọ̀ tí mo sọ fún lẹ́ẹ̀kan pé mo ti ń ṣe àwọn nǹkan sílẹ̀. Mo rí nǹkan tó wà nílẹ̀ yìí. Mi ní pariwo ẹ̀. Máa mi. Èmi náà ti ń gbìyànjú àti mi. Wow. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bíi pé Mascom lẹ́lọ́ka ní iléèwé gíga, ṣùgbọ́n a rí pé iṣẹ́ tí ẹ̀ ń ṣe iṣẹ́ orí ìtàgé ni. A dẹ̀ mọ̀ pé ẹni tó bá lọ ka theatre art ó yàtọ̀ sí ẹni tó lọ ka mass communication. Báwo lẹ ṣe yà síṣẹ́ yìí kankan? Mo ti nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé láti ìgbà tí mo ti wà ní secondary school ní Mayflower. In fact, ó ojúṣe méjì mo bá wọn ṣe nígbà yẹn ní Mayflower. Kò sá ní èèyàn kan tó yẹ kó máa organize film, ó ṣe drama wọn kàn máa ń ṣe nǹkan táwa náà bẹ̀rẹ̀ sí ní gbé sórí ìsìn pé production. Ọ̀gẹ̀ ni náà ti ní experience ẹ̀ ń gbà yẹn. Ìgbà tó dẹ̀ introduce ẹ̀ ń gbà yẹn mo ní interest, so mo ń ṣe. Ìgbà tí mo ṣe tán school, ó wù mí pé that was 2002. Mo wá wò pé kí ni ìwùn mi, I still want to continue doing it. Mo lọ sí Yaba lẹ́kọ̀ọ́ nígbà yẹn ANTP lóyìn wá. Yaba lẹ́kọ̀ọ́ ní ọdún fa Èbúté Mẹ́ta lọ́dún fa Yaba lẹ́kọ̀ọ́ níwájú fire service ní Yaba. Ibẹ̀ ni headquarter ANTP gbà yẹn. Ẹ̀mọ̀ testimonial school mi ò mọ̀ nǹkan tó fi ń torí mo ṣáà ní interest láti ṣe film. Mo bá mú testimonial mi bá débẹ̀. Unfortunately wọ́n ti close ní office cause Ìjẹ̀bú ni mo ti lọ sẹ́kọ̀ọ́. Mo ṣáà ti gbà wọ́n details ibi tí mo lọ. Ìgbà tí mo débẹ̀ wọ́n wá ní kò sí ẹ̀rọ kan lọ́fíìsì o but wọ́n máa suggest kí n lọ bá bàbá Lúwẹ̀ ní Yaba ẹgbẹ́ Presbyterian Church. Ilé epo kan bá wà báyìí, ilé tàwọn ló next sí iwájú bẹ̀ ní Presbyterian Church wà. Mo bá délé bàbá Lúwẹ̀ ńjọ́ tá à ń sọ yìí náà. Wọ́n ní kí ni mo wá ṣe, mo bá ṣáà introduce ara mi pé mi ì mọ̀ wọ́n rí náà but èèyàn kan lójúwe ọ̀dọ̀ wọn fún mi pé ohun mi kì í máa ṣe eré orí ìtàgé. Bàbá ní bá máa ṣe eré orí ìtàgé mo máa lọ kọ́ṣẹ́ ni. Báwo mo ṣe máa go about it? Bàbá yẹn ṣáà sọ fún mi jọ́ yẹn pé kí n lọ wọ́ ọ̀gá kan pọ̀ ọ̀gá ló máa kọ́ mi ní iṣẹ́. Ní 2003 ṣáà Ọlọ́run kẹ́ mi àti pé bí Uncle Délé ṣe jẹ́ sí mi. Ọ̀rẹ́ bàbá mi láti kékeré ni Uncle Délé Òdùlé. Mo ṣáà fi opportunity yẹn tún fi clinch mọ́ Uncle Délé Òdùlé. Àwọn ò ní time láti kọ́ àwọn ọmọ jọ. But wọ́n ní PA wọn yẹn jẹ́ Bùnmi ńgbà yẹn. Àti Yẹmí yẹn ló máa ń wa location bus wọn kiri. So wọ́n ṣáà ní tá bá ti mọ̀ pé a lè wà lọ́ndà Yẹmí yẹn, àmì lọ́ndà Bùnmi. Gbogbo wa ṣàkóra síbi àpọ̀ lọ́ndà wọn gbà yẹn. Kó tó di pé ọjọ́ ṣáà ń lọ, ẹgbẹ́ yẹn ò ṣe ń tò mọ́. Àmọ́ àwọn òpin kíní yìí ó ṣe tí bá lọ síbì kan wọ́n máa fẹ́ bèrè pé ta lọ̀gá ẹ̀ níbo ni wọ́n ti ń kọ́ṣẹ́ mi ì dẹ̀ fẹ́ kọ́ lù mí mọ́ gbà lọ tó máa fi di pé màá ti wá pẹ́nu iṣẹ́ yẹn wọ́n tó máa bèrè pé ta lọ̀gá ẹ̀ bá lọ sí ṣáà fúnra mi máa ń lọ sí state meeting ní Abẹ́òkúta wọ́n ń lo Akin Olúgbadé nígbà tá à ń sọ yìí ANTP náà yìí wà ńgbà yẹn wọ́n ń lo Akin Olúgbadé lọ́nà Panṣẹ́kẹ́ ṣáà débẹ̀ mo máa ń lọ mo máa ń wálé mo máa ń lọ bọ̀ tọ́lọ́ wá kẹ́ mi jọ kan bàbá Àgbákò kọ́lọ́ ń fọ̀run kẹ́ wọn bí tọ́ wà bàbá Àgbákò wà ní sáìdì ibì kan tó ti máa ń relax tá bá ti ṣe meeting tán mo kọ̀ rán Kúdélé ń bẹ̀ ń bá lọ kí wọn meanwhile demand wọ́n pe Ṣẹ́gun Gbùgbé lọ́n pè ní demand àwọn náà wà ń bẹ̀ kọ́sà wọn lọ̀gá mi tí mo close mọ́ lẹ́yìn ìgbà tí Kúdélé fà mí lé wọn lọ́wọ́ so ibẹ̀ lọ ti rí mi tán ni Àtúnjí kí ló wá ṣe mo ní ẹ̀sà iṣẹ́ náà ni mi ì lè filẹ̀ ohun mi kì í máa ṣe gan so njọ́ yẹn mi àtọ́kù Ṣẹ́gun Ògúngbè lájọ wà lórí ìdúró ọkọ ní ṣé máa kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹni mo ní máa kọ́ṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe fà mí lé Ṣẹ́gun Ògúngbè lọ́wọ́ nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò tíátà yẹn nìyẹn ṣùgbọ́n mo dé level kan mọ̀ owó ló máa ń ná wa
ẹmọ ẹni tó mọ̀ náà ẹni tí wọn ò mọ̀ rí tí kò lórúkọ tó wá máa ṣe fíìmù á jẹ́ pé o ti rẹ́rà tí ń náwó ara ẹ̀. Number one, tó bá ní mọ́tò lọ́wọ́ o fẹ́ lọ fi ra ìjìyà ni. Tó bá tún wá ní mọ́tò tó bá láṣọ wọn ò lè lò ẹ́. Ọ̀rọ̀ kan tọ́rọ̀ fíìmù gbà nìyẹn kò ṣe pọ́n fi ṣèkà because aṣọ ó pẹ̀lú àwọn glamour tó máa ń rénu eré orí ìtàgé. Ẹni bá ní mọ́tò àpọ́nlé díẹ̀ wá tún wà fún. Ìgbà míì wọ́n tún lè jẹ́ mọ́tò ẹ̀ náà lọ́ba tún lè lórí set tó bá ṣe fine sí. So bí mo ṣe ń kọ́ṣẹ́ yẹn lọ gba tí mo rí pé ó dàbí pé kíní ń gba owó lọ́wọ́ mi ni kò sí wọn ò sanwó iṣẹ́ fún wa àwa làwa ń lọ tó bá fún wa lóúnjẹ owó wa látún máa fi máa ra oúnjẹ. Wọ́n rò pé mi ò tí ì ready fún fíìmù for now. Mo ṣáà máa ń ṣe off and on. Luckily for me mo get iṣẹ́ sí FCMB láti 2014 till date. I'm still an FCMB staff till date. So ìgbà tí mo ṣáà ń ṣiṣẹ́ yẹn mi ráyè yọ sí fíìmù mọ́ kò sí iṣẹ́ ò gbà mí láyè ṣe ti ń get mi sìn. Ó wá dé level kan mo rò pé ó rẹ̀ pé ọwọ́ mi ti ń tẹ eku ìdá Ọlọ́run ti ń ṣe mọ́tò àwọn nǹkan ti ń yọ sí mi lọ́wọ́. Ìgbà tó máa di 2022 kan lọ́dà pàṣẹ ní COVID dé. 2020. Yes, 2020 ní COVID. Ọlọ́run kàn wò pé fine mo fẹ́ padà sínú fíìmù. And fíìmù kan ti wà tí mo ti yà nígbà tí mo wà ní yunifásitì lóyún àgọ́ òwòye ńgbà yẹn Òyà Ìfẹ́ yìí náà ni mo ti yà tó yẹ pọ́nkú délé gan wá ńgbà yẹn ọkàn láwọn ò ní ṣe inú ẹ̀ but wọ́n wá wọ́n rí gbogbo báyẹn ṣe anáwó owó tá a bá ná ńgbà yẹn tá a bá ná 400,000 fi ya fíìmù ní 2004 ṣe understand ẹ̀sìn ṣe mọ̀ pé owó ni. Bẹ́ẹ̀ni. Àyà fíìmù yẹn a gbé lọ sí studio editor bá rendering jẹ́ ìgbà tó máa render ẹ̀ fún mi picture quality drop fíìmù ṣe ń tà ẹ mọ̀ pé owó ti wọgbó. Bẹ́ẹ̀ni. Mo ṣàtún pause ìgbà tó máa di 2020 yẹn Ọlọ́run wá kádàrá pé mo máa túnṣe yẹn yà so 2020 yẹn bó ṣe ń wọlé COVID l'October bó ṣe parí COVID l'October báyìí mo kàn poko di straight mo ṣe láti fi jáde padà pé mo ti lọ sùn tẹ́lẹ̀ mi ì ṣe fíìmù mọ́ mo ti wá padà sí fíìmù fúlé o and by God's grace adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà yẹn títí di ìsìn mo ti padà sínú tíátà láti 2020 yẹn mo produce fíìmù kan tó ń pè ní Òyà Ìfẹ́ àti ìgbà yẹn ni mo ti ń ṣe títí débi tí mo délé ni bí ọ̀rọ̀ fíìmù mi ṣe jẹ́ nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tí ó ti gbé mi délé ni alhamdulilayi. Ọpẹ́ ní fọ́lọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ohun tí ẹ ti bá wa sọ. Ǹjẹ́ ní sinimá kankan bóyá àgbéléwò àbí kẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ ni tó yẹ pé ẹ fẹ́ sọ fún àwọn olólùfẹ́ yín àbí kẹ̀ ẹ níṣẹ́ tó ń pòpọ̀ tẹ́ pòpọ̀. Mo ní fíìmù mẹ́ta lọ́wọ́lọ́wọ́ báyìí tó wà ní méjì inú ẹ̀ wà YouTube. Ìkànnù wọn mo ti withdraw ẹ̀ but I'm taking it back soon. But presently on Bobby TV I have Òyà Ìfẹ́ and Òrìṣà Ìláwọ̀. So those two films are on YouTube now. Please sir, please ma, help me to watch. That's where I make my money from. I have nobody helping me. I need your favor, your assistance. I need your views. Help your boy. Thank you. Ẹ ṣeun gan-an. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ. Àmọ́ lóore, a máa rí yín bá sà. Ẹ ṣeun gan-an. Thank you so much.